أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عونك يا معين، وبقدرتك وحولك وقوتك نستعين. اللهم سدد لساننا وسدد قلوبنا ونورها. اللهم اهدنا لما فيه خير لنا في دنيانا وآخرتنا. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وكل من سلك مسلكه ونهج منهجه إلى يوم الدين. أما بعد. A dúpẹ́ fún Ọlọ́run, a yìn Ọlọ́run ọba lógo, ọba àṣẹ̀dá. Ohun kan yìí náà ni ó pa ẹ̀dá, ohun kan yìí náà ní í ṣe jẹ ní í ṣe mu fún ẹ̀dá. Àti rórí ẹ̀dá ọwọ́ Ọlọ́run ló wà, àti rí ìṣínà ọwọ́ Ọlọ́run ló wà, láti wá rí ìdínà ọwọ́ Ọlọ́run náà ló wà, kò sí lọ́wọ́ ẹ̀dá kankan. Gbogbo wa à ń gbìyànjú ní irinṣẹ́ ni wá lọ́wọ́ Ọlọ́run, nínú mọ̀ Ọlọ́run, nínú èbùbù rẹ̀ tó ti pa kó tó dá sánmà àtilẹ̀. Irinṣẹ́ lásán la jẹ́ ńbẹ̀. Abẹ́lọ́run kádàrá burúkú Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ wá lérí. Kádàrá rí, kádàrá dùnnú, kádàrá ayọ̀ ni ó jẹ́ ó máa ṣẹlẹ̀ wá lérí. Àtàwa àti gbogbo àwọn tá à ń fẹ́ níyàwó, lọ́kọ, lọ́mọ, lóbí, Ọlọ́run má ṣe jẹ́ kó rí ó kárí gbogbo wa. Gbogbo ẹni tó wà nínú ìpọ́njú ìbànújẹ́, Ọlọ́run má ṣe dùn gbogbo wọn nú, jẹ́ wọ́n ráyọ̀, jẹ́ wọ́n rí gbígbàdúrà. Fàánù rẹ̀ kárí wa, oore táyé abéèrè ẹ̀, oore ọjọ́ àlùkìyámà abéèrè ẹ̀. Atọrọ kí Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ànábì Ọlọ́run, gbogbo àwọn ẹni ire tí wọ́n ti lọ, àwọn àfáà wa, àtàwọn òbí tó bí wa náà, gbogbo ẹni tí ń ti torí Ọlọ́run fẹ́ tiwa, gbogbo àwọn tán ní ìdásí rere nínú ayé wa. Abẹ́lọ́run kó bá ṣàánú gbogbo wọn, abẹ́lọ́run kó bá kẹ́ wọn, kó bá gẹ̀ wọ́n. À ń kíra wa bí gbogbo kálukú ṣe ń sọ̀kalẹ̀ sírí ètò tá à ń rí sálámà yín lẹ́yọ kọ̀ọ̀kan. Mo kí gbogbo yín lápapọ̀ ìpé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orí àjẹǹjẹ tán Ọlọ́run tá a ti tọrọ fúnra wa wọn kó kárí gbogbo wa, àtàwọn tí ó tún máa bá wa lérí ètò yìí náà. Níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ èyí tá à ń bá bọ̀ wá lérí ọ̀rọ̀ ethics of marriage, ibi tá a bá dé òun níbi tá a ti ń sọ pàtàkì marriage. Níbẹ̀ láti júwe fúnra wa pé tí wọ́n ń pè ní marriage gẹ́gẹ́ bí institution ó dàbí ọjà. Oríṣiríṣi èèyàn tí ń pàdé lọ ná ọjà, lọ rà, lọ tà. Nínú marriage, kálukú ó máa wá kí lòun fẹ́ rà níbẹ̀, kálukú sì máa wá kí lòun mú dání tóun náà fẹ́ tà fún partner òun. Èèyàn gbọ́dọ̀ títorí póbìnrin lòun kọ́ wá nínú ìran obìnrin, wọ́n máa ń fún wa ní receiving end lóbìnrin. Wọ́n máa ń fún obìnrin ni, obìnrin ò ní ní tó fẹ́ offer. Nínú marriage obìnrin náà ní ní tó fẹ́ offer tó ṣe pàtàkì tó pọ̀ gan-an, tó sì jẹ́ sí pé bẹ́ẹ̀ bá ṣe palẹ̀ mọ́ obìnrin sí láti ilé bàbá rẹ̀ fún un tó fẹ́ offer nílé ọkọ, bẹ́ẹ̀ ni yóò ṣe lápọ́nlé sí, yóò dẹ̀ ṣe wúlò sí lọ́dọ̀dẹ̀ ọkọ. Obìnrin tẹ́ ẹ̀ bá di ẹrù ìyàwó fún, tẹ́ ẹ̀ palẹ̀ mẹ́ ẹ̀, lẹ́sìkò gbogbo à ń tẹ́ ẹ̀ di fún lẹ́rù kọ̀kọ́já aṣọ lásán, yóò délé ọkọ, yóò rí pé òun add value. Ọkùnrin generally, pàtàkì jùlọ ọkùnrin century tá a wà lénìí, obìnrin tó lè add value mọ́ láì fún wọn ni wọ́n wá. Obìnrin tó lè add, kò fẹ́ obìnrin tó wọ́n kàn máa rù bí ẹrù káàkiri, ọrùn ọwọ́, èjìká òrò, àbó wọn á gbé gbogbo bùkátà ayé obìnrin ọ̀hún, mọ́tò òun, mọ́tò àwọn ọmọ òun ó gbé gbogbo ẹ̀ dání. Yóò wá fa kó jẹ́ sí pé èjìká máa ró, ọwọ́ máa ró, kò ní rẹ́ni ràn lọ́wọ́. Obìnrin tí ó ràn lọ́wọ́ ni wá, tóun náà ní value tó fẹ́ add mọ́ nǹkan pè ní marriage. La fi sọ pé obìnrin náà ní tó fẹ́ tà nínú marriage, kì í ṣe pé ó fẹ́ rà lásán. Tóbìnrin ó máa wá ọkùnrin tó dáa káàkiri tó lówó lọ́wọ́, tó kí ni ìwọ náà palẹ̀ mọ́ tí ìwọ náà fẹ́ offer ọkùnrin tó dáa tó ń wá wọn. Bó tiẹ̀ lówó lọ́wọ́, só ní làákàyè nínú, tí wọ́n gbọ́rọ̀ kalẹ̀ pé wá dá sọ̀rọ̀ tó mọ̀ dá sí ọ̀rọ̀. Tọkùnrin wọn mọ̀ pé ìyàwó mi lè má ní nǹkan mi,
but ká gbé ọ̀rọ̀ déwájú rẹ̀ kóun náà mú làákàyè wá Ọlọ́run fún lọ́gbọ́n inú odindi ni asset ni ó mọ náà dá odindi ni ó mọ orun sùn odindi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tóbìnrin náà lè ní ní ìpalẹ̀mọ́ tí ọmọ ìpínmi náà mú nǹkan kan tó jẹ́ valuable thing mo mú wọlé ọkọ àmọ́ wá pọ̀ ní gbogbo ọ̀nà ọmọ orun sùn lọ́rọ̀ rí lẹ́nu lọ́yàyà mọ náà dá tún ní làákàyè nínú tún mọ̀wé tún mọ kíw gbogbo tó lè fi help àwọn ọmọ gan sí nítòsí ní wúlò kankan ò ní bá lù tán á dì nílé ọkọ ó súnmọ́ kó tètè sú ọkọ rẹ̀ kó máa wọ́ta alternative àbí kó máa wá bóun ṣe ìyàwó kejì so la fi ń júwe fúnra wa pé n tán pè ní marriage bí ọjà ni tọkùnrin ní tó fẹ́ tà tó fẹ́ rà níbẹ̀ tóbìnrin náà ní tó fẹ́ tà tó fẹ́ rà níbẹ̀ kí kálukú ó wá mójútó tóun fẹ́ lọ sí nínú marriage à ń bára wa sọ bọ̀ wá kí ni àwọn tí Imam Al-Ghazzali tọ́ka nínú purpose táwọn èèyàn fi ń ṣèyàwó tán fi ń marry tán fi ń fẹ́ ọkọ tán fi ń fẹ́ yàwó ó ti sọ méjì fún wa níbẹ̀ àwọn yòókù la fẹ́ tẹ̀síwájú lérí ẹlẹ́ẹ̀kẹta ó ní nínú àǹfààní tó nítorí tíyẹn lè ti torí ẹ̀ ṣe marriage ó ní tarwihu nafsi wa inasuha bil mujalasati wa nadari wal mula'abati li irahati alqalb ká tutù ọkàn ká bu omi tútù sínú ọkàn ká bu omi tútù sí ara ó wà nínú purpose tíyẹn fi marry ní pé kọ́kàn mi ó lè balẹ̀ kára mi náà ó lè balẹ̀ odindi méjì ni ìbalẹ̀ ara àti ìbalẹ̀ ọkàn ìyẹn sì al-Qur'an sọ ibi tọ́lọ̀ ti ń sọ pé wa min ayatihi a'udhu billahi minash shaitani rajim wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahma nínú àwọn àmì òun Ọlọ́run ọba òun ni pé khalaqa lakum min anfusikum azwajan Ọlọ́hun dá látara ọkùnrin látara ara yín ìran yín náà lòun ti dá fún yín lákọlábo litaskunu ilayha ó ní purpose ẹ̀ ní pé kí n tí à ń pè níran ọkùnrin kó lè sinmi sára obìnrin àwọn àfún tafsiri kan náà sọ pé a lè tú lọ́pọ̀sìtì náà kóbìnrin náà sinmi sára ọkùnrin ìsinmi ìbalẹ̀ ara àti ìsinmi tọkàn kọkàn náà balẹ̀ ẹni tọkàn rẹ̀ bá lè balẹ̀ sí níyàwó rẹ̀ ẹni tára rẹ̀ bá lè balẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun níyàwó rẹ̀ ẹni tó fi ṣèyàwó tó bá ti sọ inú ilé di ibi tára rẹ̀ ò lè balẹ̀ sí tó bá wà ń bẹ̀ ìbalẹ̀ ara ò sí pẹ̀lú rẹ̀ á já sí pé o ò tí ì ní ilé o tí ì ní tán pè ní home mo rí táwọn èèyàn ń complain lérí volume wa ṣé ẹ gbọ́hùn wa dáadáa ni ẹ dákun ẹ jẹ́ ara rí dájú tó bá yẹ sí pé ẹ ń gbọ́hùn wa o tó tún bẹ́tà báyìí so n tá lè pè ní ilé tá lè pè ní ibùgbé tá a sọ pé ìyàwó ó di ibùgbé rẹ̀ fún wa òun níbi tá a bá lè sinmi ara sí tá a bá sì lè sinmi ọkàn sí kò yẹ kó wà nínú ilé rẹ̀ kó tún mọ ṣọ̀rọ̀ sọ lẹ́mìí pé ìyàwó tó fẹ́ olófòfó obìnrin àbóbìnrin tí ò fi ọlọ́kàn balẹ̀ tẹ́mi tiẹ̀ náà balẹ̀ sí ò lè trust ẹ̀ kò sí lè tẹ́sùkùnú ilẹ̀ ìhà mẹ́mọ́ kò sí sẹ̀kínà ìfọkànbalẹ̀ ìbalẹ̀ ọkàn sí nínú ilé ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lóbìnrin sọ́kùnrin nígbà tí ó bá lè fọkànbalẹ̀ bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ tá a rẹ́ pé inú ilé lẹ̀ tí ń ṣọ́ra ṣe inú ilé lẹ̀ tí ń ṣọ́ wáwù inú ilé náà lẹ̀ tí ń ṣọ́ ọ̀rọ̀ sọ nínú ilé tó yẹ kẹ́ ẹ ti free níta lẹ fi ń dúkẹ́ wọlé pé n bá kúrò níbi iṣẹ́ mò ń lọlé ara mi ó balẹ̀ tí n bá débẹ̀ ẹ̀mí mi ó balẹ̀ tí n bá débẹ̀ ó tún wá débẹ̀ tán náà ó tún ṣọ́ra ṣe àfi bí ìgbà pọ̀ wà níta gbogbo inú ilé tó bá ti rí bẹ́ẹ̀ kì í ṣe bá ṣe fẹ́ kí inú ilé marriage ideal marriage kó rí nìyẹn nǹkan kan ti go wrong olúwa ní litaskunu ilayha purpose ní pé kára ọkùnrin ó lè balẹ̀ síbẹ̀ kára obìnrin náà ó lè balẹ̀ sí ilé tó bá ti pè ní ilé marriage kẹ́mi yín náà wá balẹ̀ síbẹ̀ wa ja'ala bainakum mawaddatan wa rahma níbo mí inú al-Qur'an ọlọ́run tún ní huwa alladhi khalaqakum min nafsin wahidatin wa ja'ala minha zawjaha liyaskuna ilayha ọlọ́run tún purpose yẹn sọ ń bò mí ní suratul A'raf ó ní èmi òun ọlọ́run ọba lòun tó ń ṣẹ̀dá wa bá a ti pọ̀ tó yìí látara ẹ̀mí kan ṣoṣo wa ja'ala minha zawjaha látara ẹ̀mí kan ṣoṣo tó kọ́kọ́ dá Nabi Adam ló ti dáyàwó ẹ̀ wa ja'ala minha zawjaha ó ní liyaskuna ilayha
reason tá a fi dá ìyàwó fún Ádámù ni pé ká Ádámù ó lè mọ rí bí farabalẹ̀ sọ́dọ̀ ìyàwó rẹ̀. Ẹ rí i pé tọkùnrin àtobìnrin tí ìfẹ́ bá wà láàrin wọn, tájọṣepọ̀ tí ń jẹ́ result ìfẹ́ bá wà láàrin wọn, ara wọn máa balẹ̀ sára ara wọn gbogbo ìgbà tí wọ́n bá ní ìbalẹ̀ ara ni, ìbalẹ̀ ọkàn ni. Ìbalẹ̀ ọkàn ni pé kò tiẹ̀ rẹ́ni bá sọ̀rọ̀, kò rẹ́ni bá dámọ̀ràn, kò rẹ́ni bá jíròrò ọ̀rọ̀ tó ga nínú ọkàn rẹ̀ tó mẹ́ni tó lè bá sọ, kò sẹ́ni tó trust nínú ọ̀rẹ́ tó lè bá sọ. Kódà nínú ẹbí a máa wà nínú ọ̀rọ̀ tí yóò ní lè bẹ́ bí ẹ̀ sọ, bíi tìyàwó kọ́, bíi tọkọ rẹ̀ kọ́. Nígbà tẹ́ bá ti di pé ń fi nǹkan pamọ́ fúnra yín nínú ilé, kò sí sẹ̀kínà mọ́, ẹ̀mí yín ò balẹ̀ síra yín nù. Ìyàwó yáwó, ó ń lọ ṣe bísínẹ́sì kan, kò jẹ́ kọ́kọ́ rẹ̀ ọmọ tó fi parí ilé. Ọkọ náà láwọn pírójẹ́kìtì kan tí ń ṣe, kò fẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ tó fi ń ṣàṣeyọrí ibẹ̀. Sẹ̀kínà nù ilé yín wá dà. So little yes kona ile ha tọ́lọ́run sọ kí purpose marriage gẹ́gẹ́ ni pé kó rí bí fẹ̀mí balẹ̀ sí yàn, kó lẹ́ni tó lè gbẹ̀mí tẹ̀ tó ráyé yìí ò ṣe dá sí. Ọ̀rọ̀ máa jẹ ọ́ nínú ọkàn tó máa wá ta lọ́ba sọ. A fẹ́ kó òun ó sì kejì rẹ̀ kẹjọ máa rìnrìn àjò náà. So Imam Al-Ghazzali ní ìyẹn jẹ́ purpose kẹta tíyẹn lè ti torí ẹ̀ marry, ní pé mo nídìí ẹnì kejì. Wa fil istinasi bin nisa'i min al-istirahati ma yuzilu al-karb. Nínú ká bá obìnrin nájú ní tí máa gbé ìṣòro àti gbé stress kúrò lára ọ̀pọ̀ níbẹ̀. Wa yurawwihul qalba tí máa jẹ́ kí inú ó dùn. Níyàn bá lóbìnrin rẹ̀ tí ó máa dà láàmú, tó bá wọnú ilé wọ́ àti gbogbo ìrònú tó gbé wọnú ilé yẹn, wàá kàn rí pé ìrònú yẹn ti dúró dì ọ́ níta. Àfi bí ìgbà kó palẹ̀ mọ́ gbogbo ìrònú yẹn ó fi sínú bọ́ọ̀sì kan tó wọlé, yóò múnú rẹ̀ dùn, yóò máa ara rẹ̀ yá. Obìnrin tó mèrè ṣe nù. Tá bá lóbìnrin mèrè ṣe kò túmọ̀ pé orí ìbálòpọ̀ o. No, kó lè má jẹ́ ìbálòpọ̀. Eré wípé ó wà pẹ̀lú rẹ̀ ò ní feel bored, kò ní máa ṣe ọ́ bí kó jáde. Òun gangan mọ bá ṣe entertain ni ọkọ ẹni tí mind rẹ̀ ti stress, ó ti wà mentally stressed látàárọ̀ tó ti lọ bí iṣẹ́ tó ti wọ́n ń bọ̀ wálé àbí tó ti lọ dí ọjà rẹ̀. Ọba tí ó dùn mọ́ pàdé, ó rẹ́ nìkan sọ̀rọ̀ sí, ó rẹ́ nìkan kàn án lábùkù, ó ronú lọ́tún lósì bó lòun ṣe méèkì owó fún ìyàwó àtọmọ. Pẹ̀lú dodo ìjákulẹ̀ àti ìtorí tọ́dá náà nígbà tí ó bá wọlé sí, ó nídìí ẹni tí ó máa entertain brain rẹ̀, ó nídìí ẹni tí ó entertain ọkàn rẹ̀. Imam Al-Ghazzali ló ṣe pàtàkì. Oníṣẹ́ ìrípa Nabi sallallahu alaihi wasallam ní likulli amilin shirratun wa likulli shirratin fatratun faman kanat fatratuhu ila sunnati faqad ihtada. Gbogbo òṣìṣẹ́ pátápátá tí ń ṣe wàhálà, á jẹ́ wàhálà ayé ni, wàhálà kájẹkámu, wàhálà ayé nù. Wàhálà àtẹ̀sìn náà nìyẹn ń ṣe ni pé wá ṣàdúà yóò ṣe náfìlà látàlẹ́ mọ́júmọ́. Àbọ̀ wá gbààwẹ̀ gbogbo iṣẹ́ rí pátápátá ni tí likulli amilin shirra. Gbogbo ìran òṣìṣẹ́ ló lásìkò tégun rẹ̀ mọ́ lè pé mo fẹ́ ṣe sí. Wa likulli shirratin fatra. Gbogbo mo wá egun mi lé mo lè ṣe náà ní mo lásìkò tí mo rẹ̀ yẹn. Tí tara ó máa béèrè fún sinmi, tọ́kàn náà ó máa béèrè fún sinmi. Faman kanat fatratuhu ila sunnati. Ẹni tó bá jẹ́ space mi tiẹ̀ níbi oore ló ti rí. Ìsinmi ẹlòmíì níbi kó lọ club ni. Tó bá ti fẹ́ parí week ní pé Friday ó ti ń ṣe wàhálà bọ̀ láti Monday. Friday tó kù ní pé kó dálẹ̀ Friday yẹn kó lọ lò ní club kan mọ́júmọ́ kó mu tí ń bẹ̀. So àwọn ẹ̀sùn pé fatratuhu ìsinmi wọn laysa ila sunnati rasul sallallahu alaihi wasallam. Kìí ṣe síbi tọ́lọ́run fẹ́ tà nábì fẹ́. Ẹni tó bá yẹ pé sinmi tiẹ̀ síbi tí mo fẹ́ náà ni, ìyẹn pé ń sinmi kò sinmi síta ọ̀dọ̀ ìyàwó rẹ̀ náà ló sinmi sínú ilé. Ìyàwó fẹ́ sinmi ọ̀dọ̀ ọkọ rẹ̀ náà ló sinmi sí nínú ilé. Ibi àláàlí náà lẹ́ ń sinmi sí. Nǹkan tọ́lọ́run fẹ́ tà nábì fẹ́ náà lẹ́ fi entertain ara yín. Faqad ihtada, ìmọ̀nà nìyẹn. Ó ṣe déédéé ìmọ̀nà Ọlọ́run ọba. So ó tó nítorí kí ẹnìkan máa fi gbogbo ayé rẹ̀ ṣe wàhálà bóyá ojú ọkùnrin àbúbìnrin kọ́ máa wà lásìkò pé àsìkò sinmi àsìkò gbádùn. Ẹ̀sìn náà fẹ́ àsìkò sinmi àsìkò gbádùn. Ọ̀nà tí gbádùn gbà dáa jù, ọ̀nà tí ìsinmi gbà dáa jù ni kó ní partner tẹ́ gbọ́ra yín yé, tẹ́ ń fira yín lọ́kàn balẹ̀, tẹ́ ń dunra yín nú, tó fẹ́ sinmi sí lára, bóyá ó jẹ́ ọkọ àbí ìyàwó. Ẹlẹ́ẹ̀kẹrin àǹfààní tí Imam Al-Ghazzali tún fún wa lérí pàtàkì marriage. Yẹn pé ẹlẹ́ẹ̀kẹta tá a kà tán yìí, òun jẹ́ bí ìgbà pé anti-stress, anti-depression, kó gbé bànújẹ́ kúrò, kó gbé ìrònú kúrò lára. Ẹlẹ́ẹ̀kẹrin ọ̀hánì tafrighul qalbi an tadbiril manzili wa takaffuli bi shughli at-tabkhi wal kansi
والفرش وتنظيف الأواني وتهيئة أسباب المعيشة. pàtàkì jùlọ míì tíyẹn tún máa fi márì tóun náà dẹ̀ tó ń torí kódà ń tẹ́lómíì tí torí ẹ̀ márì ọkọ̀ jẹ́ lẹ́ẹ̀kẹrin yìí gbogbo yìí tá à ń sọ látẹ̀yìnwá náà a sọ̀rọ̀ ọmọ bíbí a sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ a wá sọ̀rọ̀ nípa ìgbérònú kúrò ìgbé stress kúrò fúnra ẹni ká gbígbé ayé àlàáfíà ìsinmi nínú ilé. ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ń sọ fún wa ń bí pé káyọ̀ tí Imam Al-Ghazzali ti ń sọ fún wa yìí àti yìí tí ó tún sọ fún wa lẹ́yìn eléyìí gbogbo ìkọ̀ọ̀kan rẹ̀ náà ló tó ń torí pé kí ló ti torí ẹ̀ má rí nítorí nǹkan báyìí nìkan. nígbà míì tún nìyí ó lè má jẹ́ nítorí ẹyọ kan bẹ́ẹ̀ kó jẹ́ nítorí méjì mẹ́ẹ̀ ó lè jẹ́ nítorí mẹ́ta ó lè jẹ́ nítorí gbogbo ẹ̀. òun ni pé tafrigul qalbi an tadbiril manzil kó pa ọkàn rẹ sófo kúrò níbi ìrònú wípé bó ló wàá ṣe maintenance ilé báyìí pàtàkì jùlọ tó o bá jọkùnrin. ìtọ́jú ilé ìtọ́jú aṣọ ìtọ́jú kitchen jíjẹ múmu àgbálẹ̀ ilé àtúnléṣe ó ní tí mo yẹ kálukú ṣàǹpẹ́lẹ̀ ilé mọ́ tó ń reason fọkùnrin míì bóyá lọ́mọ ọ̀dọ̀ bóyá jogún owó nílé bóyá ọmọ olóyè ńláńlá ni so ilé ilé mọ́ tó ní reason fún láti má rí nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìṣe headache ẹ̀. àmọ́ ìran ọkùnrin tí gbogbo wa mọ̀ náà ni wípé yóò jẹ́ nìkan tí ọmọ lọ tí ọmọ bọ̀ lérí kó lè dáa ká lè rájé ṣe ká lè rówó kó jọ ká lè rọ́nà ọ̀la. àwọn wàhálà yẹn a sábà máa fi ní sínú stress àti ìdààmú èyí tó ẹ́ sí pé bá a bá tún ń sọ world tá a wà lé ní contemporary world wa háwàsì ni wọ́n fi ń sanwó láwọn ìlú míì ìlú tí wọ́n ti máa fi háwàsì sanwó wọ́n bá ní kó wá ṣiṣẹ́ ó kéré jù 8 hours standard nìyẹn pé wá ṣiṣẹ́ 8 hours lóòjọ́ ìgbà tó bá fi délé sí mentally ó ti rẹra ọpọlọ rẹ lè má lè ṣe nǹkan míì mọ́ àbí tó bá tún wá jẹ́ iṣẹ́ agbára ní iṣẹ́ tó ń ṣe a sábà mọ́ ju 8 hours lọ so physically náà ó ti rẹ̀ ẹ́ ìsinmi ló ń wá kó tún wá rántí pé o ní láti fọṣọ kó tún wá rántí pé o ní láti dáná ebi ló pa ẹ́ dé ó tún dáná fúnra rẹ̀ tó bá dáná tán wà á fọbọ́ kó lè tó bá fọbọ́ tán nǹkan pọ̀ tó ṣe nu kitchen ó pọ̀ tó ṣe nu toilet ó pọ̀ tó ṣe nu ilé fúnra rẹ̀ nìkan èyí tó ẹ́ sí pé ó pọ̀ nu ọkùnrin gan láyé tá à ń lò lọ́wọ́ yìí 24 hours ò tó wa mọ́ nídìí àwa owó àwa ọ̀là àwa jámàjámà káàkiri ẹlòmíì daṣẹ́ mẹ́ta papọ̀ yóò ṣe kan láàárọ̀ yóò ṣe kan lọ́sàn yóò ṣe kan lọ́wọ́ àṣálẹ́ 24 hours ò tó wa mọ́ tá a bá tún rí bíra hours tá a bá ń ta hours sí ni ní pé 24 yìí tẹ́ bá ẹni tó bá fẹ́ subscribe fún wáyà bíi wákàtí kan lékún sí wákàtí mẹ́ta lékún sí iye tó jẹ́ nì tí wọ́n lọ́ọ́ rà níbì kan àwọn èèyàn ṣe tán àti rà tí wọ́n lọ́ọ́ ra hours kan 24 hours yìí kò tó wa kódà ẹni tí ń tàwọn tán ń ṣèrànù gan kò tó wọn ká tó wá pẹ́ ẹni tí ń rí nǹkan rí ṣe láyé àwọn àfáà tán kọ tírà gbogbo àwọn tán ń ṣèwé gbogbo wọn tún fẹ́ kẹ́mi àwọn ó tún gùn sí 24 hours yóò tó wọn láfi àwọn tán sùn pẹ́ tán fi wákàtí méjì nìkan sùn ẹsẹ gbogbo ohun tí ó sùn lálẹ́ mọ́jú kò ju wákàtí méjì lọ òun wákàtí mẹ́ta ń bẹ nítorí ntọ́ fẹ́ ṣe pọ̀ so ńgbà náà ó nídìí ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ tóun ó fún ọ nínú wákàtí tiẹ̀ tí ó fi ràn ọ́ lọ́wọ́ nínú ìgbésí ayé rẹ̀ pé ṣáṣọ fífọ̀ mọ́ wọ̀rí sílé ilé túnṣe mọ́ wọ̀rí kíchìnì túnṣe mọ́ wọ̀rí ìyá mọ́ nídìí ẹ̀ lẹ́ẹ̀fì ráwọn ẹlòmíì tán ti dàgbà ó lè ti lé ní èjì 70 60 gbà ẹni ìyàwó rẹ̀ kú sí àbí ìyàwó náà ti dàgbà àbí kò lálàáfíà mọ́ làwọn ọmọ wa foríkorí pé bàbá wa nídìí ẹni tí ó máa tọ́jú rẹ̀ níbi bàbá wa dàgbà dé yìí ó nídìí ẹnì kejì tí ó máa ṣe kejì ẹ̀ tọ́jú rẹ̀ tó wá dáa pé bàbá wa ní ó máa fọṣọ fún rẹ̀ gbogbo àwọn ọmọ náà wọ́n jìn èyí tí ń bẹ l'Ábújá èyí tí ń bẹ ní Kánò èyí tí ń bẹ ní ìlú òyìnbó gbogbo wọn náà rí nǹkan ńláńlá ṣe láyé tiwọn kò sẹ́ni tó fẹ́ jòkó ti à ń fọṣọ fọbọ́ fún bàbá à ń dáná fún bàbá tí bàbá ọmọ wa gbé abọ́ káàkiri pẹ̀lú èjì yẹn mọ wá ra ń jẹ káàkiri àdúgbò ni àbí mọ pé àwọn ọmọ ọlọ́mọ pé wá bá mi fọṣọ ta ni ọmọ dá lóhùn nínú kan gbọmọ ọ̀dọ̀ fún bàbá wọn bá gbọmọ ọ̀dọ̀ ọkùnrin ọ̀rọ̀ ọhún ní yẹra wọn bọ̀rọ̀ ìṣe gbogbo iṣẹ́ tá à ń dákọ látẹ̀ka yìí ní ìṣiṣẹ́ ọkùnrin kò ní rójú tu ẹ bọ̀rọ̀ ẹ̀rú ọmọ bà wọn ọmọ ọ̀dọ̀ obìnrin wọn làwọn gbà wọn bàbá gbọmọ ọ̀dọ̀ obìnrin á tún mọ ronú sí pé ṣó bá ṣẹ̀rí àmọ́ bàbá yìí àtọmọ ọ̀dọ̀ obìnrin nínú ilé láwọn nìkan torí tí mo fẹ̀yìn ẹ̀bọ̀ ń gbà mí ni pé kẹgbẹ́ pọ́ ọmọ ọ̀dọ̀ ti lóyún fún bàbá so ẹ̀fẹ̀ kan fẹ́ yàwó fún lọ́nà àláàlì ẹ rí i pé ìyàwó tán fẹ́ fún bàbá yẹn nígbà yẹn kì í ṣe ìyàwó tí ń bọ̀ wá bímọ mọ́ kì í ṣe nítorí pọ́pùsì alákọ̀ọ́kọ́ tí yẹn fi márì tá a sọ níjó ní ìpín Imam Al-Ghazzali dákọ̀ kò jẹ́ tọmọ mọ́ ìyá ti bàbá ti bímọ láyé tẹ́lẹ̀
bóyá ó lè má jẹ́ nítorí sex gan mọ́ kí bàbá yẹn jẹ́ nìkan tí ò ní interest nínú sex mọ́, ìbálòpọ̀ kò ní ìtumọ̀ sínú life rẹ̀ mọ́, ó ti dàgbà débẹ̀ àbó ti dàgbà tayọ rẹ̀, kó jẹ́ pé nítorí maintenance bàbá yẹn, jíjẹ múmu rẹ̀, fífọṣọ, gbogbo nǹkan nínú ilé, wọ́n wá ti torí ẹ̀ fẹ́ ìyàwó fún, ìyàwó tán fẹ́ fún náà, ìyàwó yẹn náà ti bí ní tó fẹ́ bí kò ráyè gbogbo yẹn mọ́ tẹ́lẹ̀. So la fi sọ pé institution ní marriage tí kálukú ọmọ wa kí lòun fẹ́ rà ń bẹ̀, kí lòun fẹ́ tà ń bẹ̀, nínú tán mọ́ tà nínú marriage tó lè lọ rà ń bẹ̀, ẹni gbogbo tí Imam Al-Ghazzali ń dákọ̀ yìí pé a tọ́jú ilé a sì tọ́jú ara, òun náà jẹ́ ìkan pàtàkì tí wọ́n ní kan náà àwọn àáfàá tó ti lọ Abu Suleiman ad-Darani, wọ́n ní sọ pé az-zawjatu salihah, ìyàwó rere laysat mina dunya, ó kọjá tí èèyàn máa sọ pé alágbájá kó ayé jọ, ká ní kí ló kójọ tẹ́ fi ló kó ayé jọ ní ó fẹ́ ìyàwó. Ìyàwó yìí ṣayé necessity ni, ìyàwó yìí ṣe fáàrí necessity ni. Ó ní torí pé fa innaha tufriguka lil akhirah, yóò jí o ní táìmù láti ṣiṣẹ́ alkiyama. Wọ́n tó jí lóru tó fẹ́ yan náfìlà ó bù fúnra rẹ̀ ọ̀pọ̀, eré náfìlà yẹn náà ló ti rántí ń ká mo mọ̀ tó fẹ́ gbààwẹ̀ lénìí, ó ní láti stop náfìlà yẹn lọ dáná sààrì. Kápé ìyàwó wa àwọn ò ní mọ̀ wọ́rí, wọ́n máa bá náfìlà lọ jẹ́ mi ò máa bá ọ dá iná sààrì. Àwọn àǹfààní ibẹ̀ nìyẹn. Ọ̀pọ̀ nínú ajọ́ pé ní Ramadan wọn ó jí wa lójú oorun jẹ sààrì ni, ọ̀rẹ́ ni jí ọ lójú oorun kí wàá jẹ sààrì, ká ní wọ́n lọ ń dá gbé wọn bí ọ̀dà kó sun oorun yẹn, wọ́n náà ò ní fẹ́ mọ́ mí sí sààrì. So ló fà tó ẹ́ pé ń bẹ́ẹ̀ náà àfà tó ti lọ, wọ́n ní àyà tọ́lọ́run sọ pé Rabbana atina fid dunya hasana, Ọlọ́run fún wa ní rere láyé, wa fil akhirati hasana, tó bá dijọ́ kan iná ìjẹ́ ayé rere ṣe. Wọ́n ní túmọ̀ rere táyé tọ́lọ́run mọ́ fún yàn kì í ṣowó, ìyàwó rere ni. Ẹni tọ́lọ́run bá fún níyàwó rẹ̀, ayé ló ti fún ọ, gbogbo tí ń bẹ láyé tó tóbi jù lóore bẹ̀, òun náà ni ìyàwó. Àtúrẹ́ ni tó tú àyà ibi tọ́lọ́run ti sọ pé falanuhyiyannahu hayatan tayyibah, àwọn tán bá ṣe rere á fún wọn ṣe ìṣẹ̀mí tó dáa jùlọ. Tọ́lọ́run sọ nínú al-Qur'an, ara àwọn àfáà tó tú sí pé ìṣẹ̀mí tó dáa jùlọ náà ni kíyàn olóbìnrin rẹ̀. Ẹni torí pé wọ́n ní wọ́n mọ̀rọ̀ ọmọ Khattab sọ pé ma utiya al-abdu ba'da al-iman billah, lẹ́yìn pé yẹn ń gbọ́ lọ́wọ́n ọba gbọ́, kò sóore kan tọ́lọ́run tún lè bùn ẹrú tó ẹ́ pé khayran min imra'atin salihah, tó lè dájú kíyàn níyàwó dáadáa lọ. Fa inna minhunna ghunman la yuhdha minhu, nítorí pé ọrọ̀ ń bẹ lára obìnrin la yuhdha minhu, tí kò sáàrọ̀ fún, kò sí ń tẹ́ lé fi sàárọ̀ rẹ̀. Oore ń bẹ lára obìnrin tọ́lọ́run bá ní kọ́wọ́ yín ọ̀tẹ̀ tẹ́ obìnrin rẹ̀ fẹ́ tí èsì obìnrin burúkú o, oore tí ò sírú tí ò lẹ́gbẹ́ ń bẹ lára wọn. Wa minhunna ghillan la yufda minhu. Bẹ́ẹ̀ ni tíyàn bá kó sínú páńpẹ́ obìnrin tó bá sì yíyàn tó bá sì fẹ́, Ọlọ́run sọ wá ń bẹ̀, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ń bẹ ń bẹ la yufda minhu, kò sẹ́ni tó lè yọ, kò sí ẹni tó lè yọ tó bá kó sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ obìnrin, ó ju ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tàwọn àjẹ́ lọ. Àǹfààní míì tí Imam Al-Ghazzali tún sọ fún wa nípa pàtàkì marriage àti tí èèyàn máa ti torí ẹ̀ marry, òun ni mujahadatu nafsi wa riyadatuha bir-ri'ayati wal-wilaya wal-qiyam bi huquqi al-ahli was-sabri ala akhlaqihin wa ihtimalu al-adha minhun was-sa'yi fi islahihin wa irshaduhun ila tariqi ad-din wal-ijtihad fi kasbi al-halal. Nínú tá máa ti torí ẹ̀ marry tó dẹ̀ tó ń torí, òun ni ìfikọ́ra, ìgbìyànjú ẹ̀mí lórí bó nìyẹn ṣe máa take responsibility, shoulder responsibility, àmójútó family. Èmi náà fẹ́ gbé ẹrù àwọn kan ru ọrùn mi, toráyé tẹ́ ń wò yín ò dùn nígbà tó ọba lẹ́ni tí òun gàrí àtàwọn tó dìpẹ́ǹdì lé ọ lérí. Gbogbo owó tó ní àbùkù ọkàn owó nígbà tó ọba rẹni máa tẹ́wọ́ sí ọ gẹ́gẹ́ bí olówó. Nígbà tó ọba láwọn kan tó lè sọ pé tí wọn bá rí mi wọn lè jẹ wọn lè mú. So iyì olówó náà ni kóra àwọn kan máa sọ pé a fẹ́ gbowó oúnjẹ, ẹsẹ̀ ń di owó oṣù wa sí wa, iyì olówó àtàpọ́nlé rẹ̀ ni. Tó bá ń ṣe wàhálà, ó ní tó fẹ́ motivate rẹ láti ṣe wàhálà kó jọ nígbà tí ọba sáwọn tó depend lé ọ lérí, kò sáwọn tó fẹ́ náà lé lérí. Shoulder responsibility ẹlòmíì, kó máa ná fún ìyàwó, kó máa ná fún ẹbí ìyàwó rẹ̀, kó máa ná fáwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n, kó máa ná fọ́mọ, wípé ìwọ náà rán ọmọ lọ léèwé, ìwọ náà sanwó léèwé, ìwọ náà iyì gan ni, ìdùnnú ni, àpọ́nlé ni lọ́tọ̀ fún tán pè ní ìjọmọ ọkùnrin. Bẹ́ẹ̀ náà lóbìnrin tóun náà fẹ́ marry, kó ní responsibility lọ́rùn pé olọ́kọ tí ń sọ fún wọn pé kí ló ń bolo wá lọ tó tètè wọlé, iyì àti ìdùnnú ni. Torí tó bá rìn lọ bí ìjẹbẹ
látàárọ̀ dalẹ́ tí ò sẹ́nì kankan tí ń sọ pé ìhàwọ́ ọmọkùnrin ìwọ ọmọbìnrin lọ wá lọ látàárọ̀ lọ ń wọlé ń wò yìí tọkàn ń lọ bó ti wọ́n tó ń bọ̀ bó ti wọ́n náà padà bí ara rẹ̀ àti pọ́ìntì pé sáyé ló ń ṣe yìí. gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ń pé àwọn ò lè pẹ́ǹtà àwọn ò lè pẹ́ǹtà àwọn ń lọlé kí ló ṣẹlẹ̀ ọkọ àwọn ti mọ bàbá lágbájá yóò mọ bínú nísìnyí yóò mọ gbogbo wọn túká wá kù ọ nìkan kò sí bàbá lágbájá tó fẹ́ sọ fún ọ pé kílé tó wọlé ní táìmù yìí wọn náà mọ̀ rí i pé bó ṣe yẹ kó o ṣayé rẹ kọ́ ló ń ṣe yìí. so ìgbé responsibility sọ́rùn ń pé gẹ́gẹ́ bí ìyá tó bímọ tó ní responsibility kó ṣètọ́jú ọmọ responsibility káwọn ọmọ bá example dáadáa láre bàbá tó bímọ tó ní responsibility lọ́rùn ń pé kó ṣe bàbá fáwọn ọmọ ẹ̀ kó sọkọ fún ìyàwó ẹ̀. ìdùnnú ni lọ́tọ̀ ayọ̀ ni lọ́tọ̀ tó tún wá ní ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ọba. wọ́n fi ní olúwa ọba àlekèọlá Ànábì sallam wọn lọ sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi. gbogbo yín pátápátá la darí kódà ẹni tí ò joyè adarí ni ọ́ Ọlọ́run sì ń bọ̀ wá bi ọ́ léèrè bó o ló ṣe ṣe pẹ̀lú àwọn adarí tó kú fún ọ. ìyàwó adarí ni lọ́dọ̀ọ̀dọ̀ ọkọ ẹ̀ ọ̀ ń darí ọmọ ọ̀ ń darí gbogbo dúkìá ọkọ rẹ̀ Ọlọ́run ń bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ bó o ló ṣe ṣe responsibility nìyẹn kí wọn náà wà responsible. ẹni tó lè respond náà ń pè ní ó wà responsible. ẹ rí i pé wọ́n yọ látara wọ́ọ̀dù méjì ní response àti able. ẹni tó bá wà able láti respond òun ló wà responsible. ẹni tí ó bá wà able láti respond kò wà responsible. wọ́n tẹ́wọ́ sí i ń pé owó oúnjẹ dà ó ríbi tọwọ́ bá pò ó respond ó wà able láti respond ó wà responsible. kò wà able láti respond kò wà responsible nìyẹn. ìyàwó tẹ́wọ́ sí ọ pé òun fẹ́ kẹ́ ẹ láṣepọ̀ ó wà able láti respond ó wà responsible. tó o bá wà able láti respond ó wà responsible nìyẹn. so responsibility yẹn náà la fẹ́ kí kálukú fi kọ́ra tí kálukú gbé sọ́rùn ìṣẹ̀mí rere náà nìyẹn. sórí kọ́ ọ bọ́ kúrò lọ́rùn kọ́ dàbí ìgbà kó fi yẹn tó o bá tọ̀ wò ó tún padà mọ́ pé ìṣẹ̀mí rán dánadáná kọ́ máa sẹ́ni tí òun ṣàmójútó rẹ̀ tí òun ṣe gàrí tó ń náwó lé wọn lérí. Allah Nabi sallallahu alaihi wasallam tún sọ ń bomi pé ma anfaqahu ar-rajulu ala ahlihi fa huwa sadaqatun fa inna ar-rajula la yu'jaru fi al-luqmati yarfa'uha ila fi imra'atihi. gbogbo ntọ́kùnrin bá ná lérí ìyàwó rẹ̀ lérí àwọn ọmọ rẹ̀ sàárà ni kìí ṣànádànù owó yé pé ìyàwó rẹ̀ ń kòkòrò mọ́ pé kòkòrò jẹ́wó ni pé olójú kòkòrò ni kò sámọ̀jú kọ́ máa tọrọ owó lọ torí odò ń tọ́ ná lé lérí yẹn kìí ṣànádànù ẹ̀bí ìgbà pé yẹn ń ṣe sàárà náà ni wọ́n fi ní charity rẹ̀ jí ó bẹ̀rẹ̀ láti lé tẹ́bí bá ń pàyàwó rẹ̀ tọ́ wá ń lọ donate owó for organization ta oríire ò pé ọmọ tó ń ṣe charity rẹ̀ jí ó bẹ̀rẹ̀ láti inú ilé ẹ̀ ń kó ó pọ̀ láàrin àwọn ọkùnrin àwọ̀sọ tó dáa ẹlòmíì ọwọ́ agbádá yóò tún wọ bàtà tó lówó ńlá yóò tún di aago lówó ńlá aláṣejù ọkùnrin yóò tún lè lo chain sọ́rùn lẹ́yìn tó wá ṣe dúdú yẹn tán tó gbé mọ́tò tó dáa tán lẹ́ẹ̀kan wàá pàdé obìnrin kan lọ́nà ìyàwó bàbá tá a rí lẹ́ẹ̀kan nù bàbá tó gbé mọ́tò ńlá tó dáa tó bá wọn ìyàwó rẹ̀ ní wọ́n fẹsẹ̀ gbálẹ̀ báyìí ìyàwó rẹ̀ lọ́dọ̀tí báyìí tí wọ́n rí ọlá owó yẹn àtàzìkì yẹn lára ìyàwó ọkùnrin ó sì rò pé òun ráyè ṣe tó bá ti bá rẹ̀ láwùjọ àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ yóò gẹ fìlà yọmọ ṣe fáàrí ńbẹ ìyàwó rẹ̀ sì ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri kódà ẹlòmíì bàjẹ́ nínú ọkùnrin débi pé mọ́tò ni yóò bùkátà ju inú ilé tóun àti ìyàwó ń sùn lọ inú mọ́tò rẹ̀ dùn ún sùn oorun dùn ún sùn nínú mọ́tò ju inú ilé tí ń sùn lọ torí mọ́tò lára ayé kọ́kọ́ fẹ́ rí lẹ́fìròpó ti dáa fún un tán bẹ́ẹ̀ ni nínú ilé kọ̀rọ̀ gbọ́ fún un wọ́n ń jẹ gbèsè jẹun ni yóò sì lọ ra mọ́tò ńláńlá kan tí agbára rẹ̀ ọ̀ká so ká náwó fún ìyàwó ẹyẹ járí lánàá dànù mọ́ ẹyẹ járí gbígbà pa ń ṣe òwò tí kò pè wá ládàá ni ọ yàtọ̀ sẹ́ni tí ń kọ́ mọ́sálásí níwọ̀ tó bá ń tọ́jú ìyàwó rẹ̀ mọ̀ ní sálárì tó mọ̀ san fún bí nǹkan ṣe wọ́n yìí náà nísìnyí ó yẹ kó o ti ní provision fún ìyá alágbájá èló ni ìrẹsì dà lọ́jà báyìí èló ni magí dà lọ́jà báyìí èló ni ṣúgà dà lọ́jà gbogbo kíní wọ̀nyẹn items wọ̀nyẹn fún látẹ̀ńṣàn wọn náà yẹ kọ́ ọmọ ẹ̀kọ́ tí ẹ kó increase nítorí fún ìyàwó rẹ̀ kìí ṣe pé ẹnu ọmọ manage náà iná sáré bí ta ṣe rí ọmọ wa kàrà mọ́ wọn ìná tó bá ná fún wọn yóò mọ̀ ṣínà fún wọn náà sí nítorí pé a fi rírí ọkùnrin míì síbi níná fún ìyàwó rẹ̀ ṣíṣàánú obìnrin ẹ bá sì wo ntọ́lọ́run sọ ní Suratu Talaq Allahu Akbar Olúwa ń sọ pé yunfiq dhu sa'atin min sa'atihi
ẹni tá a bá gbà láàyè tó bá ní púpọ̀ nínú ẹ̀yin ọkùnrin ẹ ná fáwọn obìnrin. ọ̀rọ̀ obìnrin ní sọ débẹ̀ o, torí tá a bá lo àyà yẹn commonly lẹ́ni táwọn yẹn bá fẹ́ raise fund fún charity kan wọn à ní Ọlọ́run ní ẹ̀yin tẹ́ bá ní ẹ máa ná. tọ́lọ́run sọ tó fi sọ̀rọ̀ yẹn ibi tó ti sọ gangan ibi ọ̀rọ̀ ìyàwó àti ọkọ ni tán fẹ́ kọra wọn lẹ̀ ń Suratu Talaq. yóò fi kó sa'atin min sa'atihi. ìwọ ọkùnrin tó bá lówó púpọ̀ ná nínú bó bá ṣe ní sí ni o ṣe ná sí. ó gbọ́dọ̀ lówó púpọ̀ kó máa lọ sọ pé ọ̀rẹ́ tiẹ̀ kan bẹ tó yẹ pé 5,000 ní fún ìyàwó rẹ̀ ní lóṣù ó sì tẹ́wọ̀n àti ìyàwó rẹ̀ lọ́rùn wọn sì kú nítorí bẹ́ẹ̀ ìwọ náà gba 10,000 tí wọ́n sì ní agbára ju 10,000 lọ níbi tí price gbogbo nǹkan dà lé ní ìkọ́ máa fún ìyàwó rẹ̀ ní 10,000 kò ní torí ẹnìkan bẹ́ẹ̀ ń fún ìyàwó tiẹ̀ 5,000 tágbára rẹ̀ bá ká 500,000 kílé tó lè fún ìyàwó rẹ̀ tágbára rẹ̀ bá ká 300,000 kílé tó lè fún ìyàwó rẹ̀. Olúwa ní lè yóò fi kó tó sa'atin min sa'ati ẹni abágbàláyè nínú gbàláyè ni kò ti ná min sa'atihi nínú gbàláyè tó fẹ̀ yẹn ni kò ti mú mọ́ mú níbi tó náró mọ́ mú níbi kékeré mú níbi tó ti tóbi bọ́lọ̀ ń ṣe fẹ́ lápò yẹn náà ni kò ṣe fẹ́ àpò rẹ fún ìyàwó rẹ. kò nítumọ̀ kò sí ẹnì kò bá làákàyè mú kẹ́nìkan sọ pé tó wọ́ lọ bà ìyàwó rẹ jẹ́ ó tí ó tà kọ́rẹ́ kan máa wá kúrọ́ tàn ọkọ máa sọ fún ọkọ máa yé gbé Kùránì ló lè kọ́ bó ṣe gbádùn ayé rẹ̀ torí tó o bá ti fi ojú bọ̀rọ̀ fún ìyàwó ní tó yẹ kó fún òun tarí ẹ̀ síta torí gbogbo obìnrin ló lẹ́ni tí ń kọ́ níkọ̀kúkọ̀ tí ò lísìn sí kódà bó jẹ́ pé kọ̀lẹ́ rẹ̀ ti ń wí fún Ṣẹ̀tánì kan bẹ ti ń wí fún nínú ọkàn ká tó wá kí ọ̀pọ̀lọpọ̀ ńlọ rẹ̀ ti ń wí fún wọn nǹkan à ń táwọn yòókù ń ṣe nìkan fi rí nǹkan gbà lọ́wọ́ ọkọ wọn káyámátá lọ́ máa lò ọkàn máa kì í ṣàṣàṣì kò sọ́kọ rẹ̀ dúró lórí burúkú àìṣúọ̀ kò ṣe kò ní dọ̀dẹ̀ amọ́dúdú tó bá ti béèrè yóò máa fún ọ. so tíwà látù Ànábì sallallahu alaihi wasallam gan sọ ọ̀rọ̀ yìí nínú hadithi tí wọ́n fi tì sí lọ́dọ̀ ikú inna tamaima inna ruqa wa tamaima tíwà látà shirk. tipẹ́tipẹ́ lóbìnrin ti gbẹ́jú máa ń ṣe oògùn sọ́kọ tipẹ́tipẹ́ ní pé káwọn ṣàṣe nǹkan sí kọ́ ṣájà wọn ní ọmọ fẹ́ràn kọ́ mọ́ lè fẹ́ràn obìnrin míì mọ́. so náà ni gbogbo tó develop dì sí tá Haúsá ń pè ní káyámátá tí Haúsá Yorùbá náà ń pè tí wọ́n ní wọ́n ṣe kí ni Yorùbá máa ń pè tí wọ́n àdódùn kọ́ ni wọ́n ń pè ní àbí àwọn náà ló kọ́ táwọn náà ń pè tí wọ́n táwọn obìnrin máa ń wá káàkiri láti lè control ọkọ wọn. ọkọ tó bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tó gbọ́rọ̀ sànàbí lẹ́nu pé ná gbogbo bá ṣe kí ọ tó ni o ṣe ná fún ìyàwó o ò ní ṣẹ̀ṣẹ̀ máa koru wàhálà yẹn nínú ìgbésí ayé rẹ̀ bọ́lọ́run bá ṣe kẹ́ ẹ sí ni kó o ṣe ná sí fún ìyàwó níjọ́ tó bá ní agbọ́pọ̀ ní déédéé wọn tó bá nígbà náà ní kọ́ náà ó ní wà máa ń kó dẹ́rọ̀ alayhi rizquhu ẹni tá a bá ní kí tiẹ̀ ó mọ́ pọ̀ gbogbo tí ń bẹ lákàáǹtì rẹ̀ ọkọjá 50,000 falyunfiq mimma atahu Allah nínú déédéé tọ́lọ̀ fún ẹ yẹn ni kí wọn náà ò ti ná má kọjá ìyá rẹ̀ wọ́n sọ pé ó fẹ́ ṣe tipátipá ẹni tá a bá wá fún ní púpọ̀ kó náà mọ́ sọ pé òun fẹ́ ṣe díẹ̀ ṣe púpọ̀ nígbà tọ́lọ̀ bá fún ọ ní púpọ̀ nígbà tọ́lọ̀ bá ní ọmọ díẹ̀ ṣe níwọ̀nba. Ọlọ́run ní la yukallifullahu nafsan illa ma ataha Ọlọ́run ò fún ẹnìkan lọ́rùn ti pa déédéé tó bá fún ẹ náà ló fẹ́ kọ́ náà má ṣe ju agbára rẹ lọ bí marriage sì má ṣe àṣe ètò níbi marriage káyé ó máa wá rí yà lára ìyàwó rẹ kán máa rí yà káwọn ọmọ rẹ ó dàbí oníbàárà kí wò ó sì máa yọ lọ́jọ́ ọjọ́ kọ́ máa yọ bí ọjọ́ kọ́ máa yọ bí oṣù kọ́ máa wọ agbádá kọ́ máa wọ àwọn latest aṣọ tí ń bẹ ń ta iṣẹ́ tí ń bẹ ń ta náà ń bọ̀ kó sí ara aṣọ rẹ mọ́tò tí ń bẹ ń ta ni ọ̀húngùn káàkiri àwọn ọmọ rẹ àti ìyàwó rẹ ò sì dùn rí kì í sọkùnrin rere. wọn lọkùnrin kan láyé ànábì sallallahu alaihi wasallam ń lọ ń bọ̀ wọn rí tí ń ṣàǹláàgùn ó dẹ̀ sangun làwọn sàábí wa ń ṣe mọ̀ pé eléyìí tí ń ṣe wàhálà nítorí ayé tí ó parẹ́ yìí ayé tá a dà á lẹ̀ tí a lọ bọ́lọ̀ ìwọ́n ti torí ẹ̀ láàgùn ló ń kó nítorí kó lè kówó jọ ànábì ní ẹ filẹ̀ o tó wáyé pé nítorí kó lè tọ́jú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ nífi ńlá adúrú ogun yìí ládá tí ó gbà kò kéré sí tẹ̀yìn tẹ̀ ń lọ sójú ogun torí tọ́lọ́run àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà Islam tí wọ́n ń jagun sójú ọ̀nà kó lè gbẹ́sìn ànábì ga wọ́n ní ládá tí wọ́n gbà kò pọ̀ jù ládá tọkùnrin tí ń ṣe wàhálà nítorí àti fún ìyàwó àtọmọjẹ kò pọ̀ jù lọ. kan náà àwọn àfáà àgbà Islam Abdullahi ọmọ Mubarak wọ́n pè ó jẹ́ àfáà kan tó lówó lọ́wọ́ tí sì máa ń fọdọọdún lọ hajj a sì tún máa lọ jagun sójú ọ̀nà Ọlọ́run ọba káàkiri àfáà àgbà ni wọ́n wà lójú ogun jọ kan ni wọ́n sọ fáwọn èèyàn tán jọ wà lójú ogun pé ta'lamuna amalan
ǹjẹ́ yìí tí ẹ̀ mọ iṣẹ́ kan tó yẹ sí pé afdalu mimma nahnu fi ládàá rẹ̀ ju ìta ń ṣe lọ́wọ́ yìí lọ. Iṣẹ́ kan ń bẹ iṣẹ́ olóore ni ládàá rẹ̀ ju ìta ń ṣe lọ́wọ́ yìí lọ. Qalu ma na'lamu dhalika ká jagun sójú ọ̀nà Ọlọ́run iṣẹ́ tó ní ládàá tó. Ó sọ fún wọn pé ana a'lam, èmi mọ̀ iṣẹ́ tó ní ládàá ju eléyìí lọ. Qalu fama huwa, wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé iṣẹ́ wo ní ládàá rẹ̀ tún lè ju ìta ń ṣe yìí lọ. Qala rajulun, òun ni iṣẹ́ arákùnrin kan, ẹ mọ̀ gbọ́, muta'affifun, èyí tó láyọ̀ ọkàn, tó bá rí wọn bá torí yẹn náà ti tó, kì í ṣàtójúràn haram. Dhu a'ilatin, ó wá níyàwó lọ́mọ, ó ní dependent tó pọ̀. Qama min al-layl, ó wá dìde láàrin òru. Fa nadhara ila sibyanihi, ìwọ̀n wo àwọn ọmọ rẹ̀ báyìí láàrin òru. Abiyamọ gidi, ìwọ ìyàwó ìwọ ọmọ, gbogbo wọn ti sùn lọ. Niyaman, gbogbo àwọn ọmọ ti sùn. Mutakashifina, wọ́n sùn wọ́n ti jarun pa débi táṣọ ti kúrò ní ara wọn. Fasatarahum, ó wá dìde ìwọ̀n ń faṣọ bò wọn lára lẹ́yọ kọ̀ọ̀kan báyìí, ń faṣọ bò wọn lára. Wa ghattahum bi thawbihi, ń faṣọ rẹ̀ bò àwọn ọmọ lára. Fa amaluhu afdalu mimma nahnu fi. Ṣẹ́rí bó ṣe dìde lóru tí ń ronú pé bó lòun sọ̀rọ̀ àwọn ọmọ yìí sí. Ilé ìwé ti wọlé, wọ́n ní káwọn mú wọlé ìwé wá. Bó lòun tún ṣe lérí ọ̀rọ̀ èyí tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ nù ẹ̀. Ọ̀gá rẹ̀ ń bi iṣẹ́ ní káwọn fẹ́ ṣe freedom fún. Àwọn èyí tí ń kéwú lọ́wọ́ náà fẹ́ ṣe wòlímọ̀ fún wọn. Bó lòun wá ṣe, ìyàwó náà lòun nídìí àwọn bùkátà kan. Ó wá dìde lóru ń ronú wo dúdú wọn lọ́ọ̀kan báyìí, ń wá ń faṣọ bò wọn lára. Ẹni ṣe rí tí ń ṣe yẹn, Abdullahi bin Mubarak ló sọ bẹ́ẹ̀, ó ní ládàá lójú ju ogun tá ń jà sí ojú ọ̀nà ẹ̀sìn lọ. Ìṣó kìí ṣe ìjọsìn kékeré ká tọ́jú ìyàwó, ká tọ́jú ẹbí. Wọ́n tún Ànábì sallallahu alaihi wasallam sọ ń bò mí pé man kana lahu thalathu banatin, ẹni bá bímọ tọ́lọ́run bá fọmọ mẹ́ta kẹ́ láyé, fa anfaqa alayhinna, tó wá rí bí náwó lé wọn lérí, wa ahsana ilayhinna, ó dẹ̀ ṣe dáadáa sí wọn, ọmọbìnrin mẹ́ta, hatta yughniyahunna Allahu anhu, títí tọ́lọ́run fi yọ̀ǹda ọkọ alálùbáríkà, àbí wọ́n tiẹ̀ wá ti dẹni táwọn náà ti ń rí tajé ṣe, wọ́n ti ń rówó débi tí wọ́n ní ìdí owó bàbá wọn mọ́. Awjaba Allahu lahul jannata albattata albatta, Ọlọ́run ti sọ àlìjánà di dandan fúru bàbá bẹ́ẹ̀. Ọlọ́run fún ọlọ́mọ obìnrin mẹ́ta, ọdẹ rí wọn tọ́ dé mature stage tó fi rí wọn deliver fọ́kọ àlùbáríkà títí tí wọ́n fi mature ọmọ lọ́wọ́, orí wọn tọ́, ó ṣe dáadáa sí wọn. Tẹ́ pé bọ́bìnrin ó ṣe depend lérí bàbá rẹ̀ ju bọ́kùnrin ṣe máa depend lọ. Tó bá dòrèrè kan lè tarí ọmọkùnrin síta kó náà lọ ṣiṣẹ́ wá. Bẹ̀tú obìnrin nífẹ̀ẹ́ tarí ẹ̀ ní takuta síta. So ẹ máa tọ́jú ẹ̀, dúdú tí ń fẹ́ lẹ́ máa rà fún, dúdú tí ń fẹ́ lẹ́ máa rà fún. So ó béèrè àmúmọ́ra àti responsibility tó heavy látọ̀dọ̀ bàbá tó bá bímọ ọkọ obìnrin. Látara bẹ́ẹ̀, ẹni tó bá rí bí ṣe ọmọbìnrin mẹ́ta títí táwọn mẹ́tẹ̀ẹ̀ta fi dé ipò wípé bí àwọn wọlé ọkọ àbí àwọn náà ti di ẹni tí ò ní di ìtọ́jú bàbá àbóbímọ. Ànábì ní Ọlọ́run ti sọ àlìjánà di dandan fún. Illa an ya'mala 'amalan la yughfaru lahu, àfi tó bá ṣe nǹkan tí ó láforíjì ló kù, ìyẹn ẹbọ. Àmọ́ tí ó bá ti lẹ́bọ lẹ́rù, Ọlọ́run ti sọ àlìjánà rẹ̀ di dandan. Wọ́n nìkan nínú àwọn ẹni eré tó ti lọ, Imam Al-Ghazzali náà ló pìtàn yìí nínú tírà rẹ̀. Wọ́n ló sùn, ó wá lálàá lẹ́yìn tó kí jímọ̀ tán, ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí, kò tí wá kọjá ọ̀sẹ̀ kan. Jímọ̀ tó tẹ̀lé, jímọ̀ náà ń pè lọ́sẹ̀, so jímọ̀ tó tẹ̀lé ìjọ́ tí ìyàwó rẹ̀ ṣaláìsí, láàárín ó ṣe jọ́ mélòó kan tí ìyàwó ṣẹ̀ṣẹ̀ jáde láyé kè pọ́sẹ̀, ó wá sùn lẹ́yìn jímọ̀, ló wá lálàá rí pé ka'anna abwaba as-sama'i futihat, àfi bí ìgbà pé wọ́n ṣílẹ̀kùn sánmà báyìí, bí ìgbà pé gbogbo lẹ̀kùn sánmà ló ṣí. Ó wá ń rí táwọn màláíkà ń sọ̀kalẹ̀, ka'anna rijalan yanziluna wa yasirun fil hawa, òun rí bí ìgbà pé àwọn kan ń bọ́lẹ̀ láti inú ahòhò sánmà, nígbà tán ṣílẹ̀kùn sánmà lẹ̀, wọ́n wá ń rí bí ìgbà pé àwọn kan ń bọ́lẹ̀ tí wọ́n rìn lérí afẹ́fẹ́ káàkiri. Fayaqulu wa yattabi'u ba'duhum ba'dan, fakullama nazala wahidun nadhara ilayya, ó ní gbogbo ìgbà tí kọ̀ọ̀kan wọn bá ti ń bọ́lẹ̀ báyìí, wọ́n máa wò wọn pé wọ́n tẹ̀jú mọ́ wọn. Wa qala liman wara'ahu, yóò máa sọ fún ẹlòmíì tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Tí ẹnìkan bá ti bọ́lẹ̀, yóò máa sọ fẹ́ni tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ pé hadha huwa al-mash'um, ọkùnrin burúkú yẹn ni. Wọ́n náwó sóhun bẹ́ẹ̀ pé ọkùnrin burúkú yẹn. Hadha huwa al-mash'um, ọkùnrin tí ọmọ tí ń ṣe yẹn ni. Ayaqulu al-akhar,
ẹnì kejì tán sọ fún ọmọ wa ní naam bẹ́ẹ̀ ni òun ni ọkùnrin yẹn náà nìyẹn lójú oorun lọ́wọ́ ojú àlá gbogbo wọn ṣàn kọjá lára ẹ̀ wọ́n ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ wọ́n ń kọjá lára ẹ̀ kálukú náwó sí pé ọkùnrin burúkú yẹn ni ọkùnrin tí ó wà lọ́kì alimọ̀ṣúhùmù lẹ́ni tí ó wà lọ́kì ẹni tó pàdánù ọrọ̀ tó pàdánù ayé rẹ̀ táyé rẹ̀ rí báṣubàṣu. wàkúlù thalith bẹ́ẹ̀ ni tẹ́nì kẹta bá tún dé náà òun náà tún mọ́ ní tí lágbájá kọ́ yìí lágbájá táyé rẹ̀ ti bàjẹ́ ẹnu pé ìyàwó rẹ̀ kú kò tí ì kọjá ọjọ́ mélòó kan irú àlá tí ńlá ni. títí fáwọn kọjá mọ́ òun lára bẹ́ẹ̀ tí gbogbo wọn náwó aburú sóhun lòun fi wá dá kan dúró nínú wọn lòun wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí gbogbo yín sọ tí ẹ̀ ń kọjá mọ́ mi lára yín pé ń náwó sóhun pé eré ibú sóhun ẹ̀hún ni ọkùnrin tí ọmọ ti ń ṣe ọkùnrin tí ó pòfo ayé tó pòfo dodo tó ní èyí ṣe tí ẹ̀ ń narú kábàánì sóhun. wọ́n nìkan nu wọn ni wọ́n sọ fún pé kúnnà narfa àwọn amalaka fi amalil mujahidin kíyàwó rí ó tó kú àwọn iṣẹ́ rẹ̀ à ń dà papọ̀ mọ́ sí àwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba ni àjọ ń kóṣẹ́ yín lọ síbi kan náà sánmọ̀ ni kíyàwó rí ó tó jáde láyé à ń kóṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run káàkiri ayé àárín iṣẹ́ wọn la kóṣẹ́ rẹ̀ sí làmọ́ kó lọ sánmọ̀ lójoojúmọ́. famundu jumaatin láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn umirna anada amala kama alkhalifin wọ́n ní ká yọ iṣẹ́ rẹ̀ sọ́tọ̀ kò lè wọ tàání àwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba mọ́. fàmà nadiri mọ́ ahdathta àwọn ọ̀dẹ̀ wa mọ̀ kí ló kọlù ẹ́ wọ́n mandate wa pé ká yọ iṣẹ́ rẹ̀ sọ́tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ kóṣẹ́ rẹ̀ papọ̀ ni wọ́n ní a máa kó papọ̀ tẹ́lẹ̀ àmọ́ láti bí ọ̀sẹ̀ kan sísìn wọ́n ní a máa kóṣẹ́ rẹ̀ papọ̀ mọ́ táwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba kí ló dánwò lára kí sì ló dánwò ní ẹ̀ṣẹ̀ àmọ́. faqala li ikhwanihi kété tí arákùnrin yẹn tají látọjú oorun ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde láyé kí ìjọsẹ̀ kan lọ wọ́n ní ariwo tí ń pa ní zẹ̀wìjú ni a ní ẹ bá ń wáyàwó mo tún fẹ́ rì márì torí àlátọ́lá níjọ́ tí ìyàwó rẹ̀ ń bẹ láyé ń tọ́jú ìyàwó ń ṣe dáadáa sí dáadáa yẹn ló jẹ́ wọ́n máa daṣẹ́ rẹ̀ papọ̀ mọ́ iṣẹ́ àwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run látìgbà tí ìyàwó ti kú wọ́n yí ibi tó ń daṣẹ́ rẹ̀ sí wọ́n yí padà ìyẹn ni pé ká gbé responsibility pé ò ń náwó lérí ìyàwó náwó lérí ọmọ ìyẹn tí ń gbé ọ súnmọ́ níwájú ọlọ́run kì í ṣe díẹ̀ o tọ́nà àrísìkí rẹ̀ bá fẹ́ dí ọ̀nà tó fi ń jẹ lọ́nà rọrùn tó bá fẹ́ dí kó wá ọ̀nà míì kódà bára yóò bá máa sọ pé alágbájá ni wọ́n ń ṣe irú iṣẹ́ báyìí mọ́jì ó tì ọ́ lójú tó bá ti jẹ́ pé nítorí pé ọ̀fẹ́ bọ́ ìyàwó àtọmọ torí pé ọ̀fẹ́ sanwó iléèwé ìyàwó àtọmọ ní pé mo fẹ́ tọ́jú wọn mo fẹ́ káwọn ìyàwó mi àtọmọ mi ó bẹ́gbẹ́ pé nítorí ẹ̀ mọ́kọ iṣẹ́ kan àláàlí láti ṣe kò bá máa tìyàn lójú nítorí pé ládá tí ń bẹ ńbẹ̀ ọkọjá ládá tí tìyàn lójú ládá fáàrí ni wọ́n ń daṣẹ́ rẹ̀ papọ̀ mọ́ iṣẹ́ àwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba. wọ́n ní bẹ nínú làbárì wàfí akhbari al-anbiya nínú làbárì àwọn ànábì ọlọ́run tó ti lọ ń pé anna qawman dakhalu ala Yunus wọ́n láwọn ọjọ́ kan wọ́n wọlé tó ànábì Yunus àwọn lọ béèrè lọ́wọ́ ẹ̀ fa adafahum ó ṣe wọ́n lálejò fa kana yadkhulu wa yakhruju ila manzilihi fatu'dhihi imra'atuhu wa tastatilu alayhi ànábì Yunus alayhi salatu wassalam wọ́n ní lọ ń bọ̀ bí ń ṣe wọ́n lọ tí ń bọ̀ àwọn àlejò ń gbọ́ ohùn ìyàwó nínú ilé ń pé ìyàwó ń bú ànábì ọlọ́run ìyàwó rẹ̀ ń bú nínú ilé àwọn àlejò fi mọ̀ níta ṣáà rí pé ànábì Yunus ń lọ ń bọ̀ ìyàwó rẹ̀ ó ní iṣu tí ń bá fà pẹ̀lú ìyàwó rẹ̀ nínú ilé bí bàbá wa fà lọlé tẹ́lẹ̀ ha rẹ̀ ńlá lé nínú ilé tá a jókòó ń pálọ̀ tá a ń gbọ́ ní wọ́n ya gbogbo wọn lẹ́nu nígbà tán à ń bẹ̀ pé ìyàwó rẹ̀ wàhúwà sáàkìt ànábì Yunus alayhi salatu wassalam ò sì wí gbólóhùn kan bí ó ṣe wí nǹkan kan tóun náà ìyàwó yẹn tún rọ̀jò ìbúlé lérí ni fata'ajjabu min dhalik wọ́n ní yà wọ́n lẹ́nu pé irú èwo leléyìí táwọn ànábì ọlọ́run náà tún máa ní irú ìṣòro báyìí ni ìyàwó ànábì ọlọ́run kọ́ mọ́ bú báyìí wọ́n ló wá sọ fún un pé la ta'jabu kí lẹ̀ ń rò ẹ má ṣe iyèméjì ẹ sì má jọjọ yín lójú fa inni sa'altu Allaha ta'ala fúnra mi mo béèrè lọ́wọ́ ọlọ́run ọba wa qultu lahu mo dẹ̀ sọ fún wípé ma anta mu'aqibun li bihi fil akhirah fa'ajjilhu li fid dunya ọlọ́run gbogbo ìyàtọ̀ bá fẹ́ jẹ mí níjọ́ alkiyama gbogbo ìyàtọ̀ òwútọ́ fẹ́ jẹ mí níjọ́ alkiyama nítorí ẹ̀ṣẹ̀ kan àṣìṣọ́ kan àṣìrò kan èyí tó fi jẹ mí ìyà rẹ̀ níjọ́ alkiyama fa'ajjilhu li fid dunya mo fẹ́ kó o tètè jẹ mí ìyà yẹn látàyé mọ́ bá mi tọ́jú ìyà mi dàlkiyama mo fẹ́ kí n báyọ̀nù rẹ̀ pàdé ní lẹ́yìn ikú tí àkànbá ń bẹ tí ń bá jẹ lọ́rùn jẹ́ ń tètè jẹ́ látàyé ń bì
faqala inna uqubataka bintu fulan. Ọlọ́run wá bá mi sọ̀rọ̀ sọ fún mi pé ìyàtọ̀ jẹ láyé ní kó lọ fẹ́ arábìnrin kan ọmọ bàbá báyìí. Ọlọ́run fún rẹ̀ dákọ obìnrin kan fún pé obìnrin báyìí lọ fẹ́, ìyàtọ̀ fẹ́ jẹnu. Tatazawwaju biha, ó fẹ́, fatazawwajtu biha. Wọ́n ní Ànábì Yunus ní mo wá fẹ́. Wa ana sabirun ala ma tarawna minha, ló jẹ́ máa ṣe sùúrù lérí gbogbo ntẹ́ rí. Ìyẹn ni pé ìyà tí kò bá jẹ́ èèyàn níwájú Ọlọ́run ọba, Ọlọ́run lè gbé gba ọ̀dọ̀ ìyàwó, ó lè gbé gbọ́dọ̀ ọmọ. Gbogbo ìṣòro tó ń rí níbi ìtọ́jú wọn yẹn àti responsibility wọn tó gbé sí ọrùn kìí ṣe ìṣòro tí ó já okulẹ̀, ìṣòro ńpọ́lọ́n fẹ́ ṣàánú rẹ̀, ìṣòro ńpọ́lọ́n fẹ́ tún tiẹ̀ ṣe ni. Àmọ́ kọ́ ọmọ wá obìnrin tó fẹ́ tó tiẹ̀ ní wulẹ̀ rojọ́ kankan, ọmọ tó bí tí ò ní sí nǹkan kan tó fẹ́ dorí rẹ̀ kó dorojọ́ ìṣẹ́jú àbí ronú ìṣẹ́jú kan. Nígbà tọ́lọ́run bá dẹ̀ ti má dánwò wá, ó fẹ́ ṣe sùúrù rẹ̀, wọ́n rò wípé àkókò ọkọ̀ọ́lẹ̀ kó tún wá míì, kọ́kọ́ọ́lẹ̀ kó tún wá míì, ọmọ bóyá ìtọ́lọ́run gbé fún ọ, bóyá ó fẹ́ fi sọ́dọ̀ lórí ire ni, bóyá iná lọ́lọ́run lò tí fi ń ṣe sábàbí oore míì tọ́ mọ̀, tí ń fi ń ra oore míì tó tóbi fún ọ nínú ayé rẹ̀. So ká gbé responsibility rù wípé a ṣe sùúrù lérí ìtọ́jú ìyàwó, a ṣe sùúrù lérí níta bá ń rí lára ọmọ tí ó bá tẹ́ wa lọ́rùn, a ṣe sùúrù láti máa náwó lé wọn lérí owó tí wọ́n ṣe wàhálà rẹ̀, àwọn sì tẹ́wọ́ sí ọ lẹ́ẹ̀kan náà. Kódà wọ́n lè mọ́ sọ fún ọ ahead pé wọ́n ti ní káwọn ọmọ owó wá léèwé, kó jẹ́ pé jọ́ tí wọ́n nídìí owó òun gangan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fún ọ, tó yẹ kán ti sọ fún ọ kalẹ̀ lókọ̀ọ̀sẹ̀ 2 ọ̀sẹ̀ 3. Nígbà táwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe wàhálà, wọ́n sì expect kí wọ́n máa dáwó lẹ̀ lẹ́ẹ̀kan náà bíi ATM rẹ̀, ATM ní ọjọ́ ìgbọ́dọ̀ mọ́ dispense owó, ọmọ wa mú mara, ọmọ ṣe sùúrù, gbogbo sùúrù àti mú mara yẹn ó ní tọ́lọ́run fi ń rà fún yẹn lọ́jà rí níwájú Ọlọ́run ọba. A ti káyà rẹ̀ fúnra nínú al-Qur'an pẹ́lọ́ ní ilé yóò fi kúrò sàátìn min sàátì, ẹni tá a bá gbà láyè afẹ́kọ́ máa ná dáadáa nínú tá a bá ṣe fún nínú gbà láyè. Imam Al-Ghazzali wá sọ gbogbo eléyìí wọ̀nyí tán, ó wá ń sọ fún wa pé àmọ́ o ó fáwọn yẹn gbogbo ìta ń sọ láti ijó ní ó fi ṣe wá lójú kòkòrò síbi marriage, ó fi ṣojú wa lọ́yìn síbi marriage pé àwọn oríire tí ń bẹ ńbẹ̀ ni, ó tún wá fún wa lára pé ẹ wò ó tí ẹ bá ṣọ́ra orí ibú ń bẹ ńbẹ̀ o, orí ibú ń bẹ ńbẹ̀, kọ́lọ̀ má jẹ́ á bá wọn sórí ibú bẹ̀. So gbogbo eléyìí wọ̀nyí à ń sọ nítorí àwọn tó ń palẹ̀ mọ́ marriage àtàwọn tó ti wà ń bẹ̀ tí wọ́n ti wà nínú institution marriage tí wọ́n ń rí ṣòro àbí wọ́n rí wàhálà, kí kálukú lè mọ bó lòun ó ṣe amend tó bá yẹ kó òun ṣe látọ̀dọ̀ òun, bó lòun ó ṣe lámúmára tó bá yẹ kó òun mú mára. So Imam Al-Ghazzali ní àwọn àgbákò tí ń bẹ ń bi marriage tó yẹ kí lọ́kọláya kí wọ́n kíyèsí tán bá ti wà nú ẹ̀ àbí kan tó wọnú ẹ̀ tó tiẹ̀ fa káwọn kan mọ́ lè marry nínú àwọn ẹni ìṣáájú ẹ̀sìn, wọ́n decide láti mọ́ ní ìyàwó, wọ́n decide láti mọ́ lọ́kọ. A rí sàábé lóbìnrin tó wá bá Ànábì sallallahu alaihi wasallam, wọ́n ló béèrè lọ́wọ́ Ànábì pé tí n bá lọ́kọ kí lójúṣe mi, kí làwọn ẹ̀tọ́ tọ́kọ ní lérí mi. Nígbà tá Ànábì sọ fún pé ẹ̀tọ́ tó ní lérí rẹ̀ lágbára débi pé ká pé ọba tọ́ fún mi láti sọ pé kí kẹ́nìkan máa forí balẹ̀ fẹ́nìkan ni, mo fẹ́ lè pé kóbìnrin ó forí balẹ̀ fọ́kọ rẹ̀. Ó ní tó bẹ́ẹ̀ gẹ́, Ànábì ló tó bí ojú bẹ́ẹ̀ lọ, èmi ò ní márì. Wọ́n ló sọ bẹ́ẹ̀ fún mi wájú Ànábì pé ó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ò ní márì, nítorí wípé ẹ̀tọ́ ni tọ́lọ́run ó béèrè níjọ́ àlùkìyámà. Ẹni tí ó bá ti lè ṣe é tẹ́rù rẹ̀ bá bà bí irun bí àwẹ̀ tá ń gbà náà ni eléyìí lágbára o, ìyìn lè tẹ́rí sí, torí tí ń tẹ́rí sí tí ń wá ní rí ṣe bóyá Ọlọ́run ò bùn ní sùúrù rẹ̀ àbí ẹ̀mí rẹ̀ lẹ́bẹ̀ẹ́ Ọlọ́run ò fún gẹ́gẹ́ bí obìnrin, kọ́ wá tó ọrùn bọ́ inú responsibility, kọ́ wá débẹ̀ kọ́ wá di wàhálà kan ní kò gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu kan máa pẹ̀sẹ̀ lẹ̀ fún, èmi ò fẹ́ ṣẹ̀, ó bẹ́tà kí n jòkó ní ilé bàbá mi jẹ́jẹ́. Wọ́n lóbìnrin yẹn sọ bẹ́ẹ̀ níwájú Ànábì sallallahu alaihi wasallam. So a sì rí nínú àwọn àfáà ìsìláàmù náà tí ó márì, Imam Nawawi ó márì, Ibn Taymiyyah ó márì, ǹjẹ́ Abu Suleiman Darani náà kọ́ ni wọ́n lóhun náà márì. Ó wà bẹ́ẹ̀ nínú àwọn àfáà olùjọsìn, ó wà bẹ́ẹ̀ nínú àwọn àfáà onímọ̀ fùrúwà náà tí wọ́n márì. Kódà kan náà àwọn àfáà wa tó ẹ̀ṣẹ̀ sílé tọ́lọ́run lọ ń pè ní Abdul Fattah Abu Ghudda, ó kó tírà kan, ó ṣe tírà kan, ó kó jọ, ó kó tàn sínú ẹ̀ lóríṣiríṣi àwọn àfáà tí ó márì, ó pè ní al-ulama al-uzzab, àwọn àfáà tí wọ́n jápọ̀n, àpọ́n ni wọ́n tán fi lọ́ bọ́lọ̀ tẹ́mi wọ́n sì gùn tí èsì pé bóyá wọ́n palẹ̀ máa ti márì ni wọ́n jáde láyé. Tí ẹ sì pé tó bẹ lòmíì lẹ́rù mọ reason tí kò jẹ́ kálukú wọn márì o, ẹlòmíì òun nìkan ló lè mọ reason ààrẹ bóyá kò ṣe sọ síta, but in tó bẹ lòmíì lẹ́rù ní responsibility. Wọ́n ní bẹ́ẹ̀ nu wọn tí wọ́n sọ pé àyà kan ní dẹ́rù bá wọn tí ò jẹ́ kó wọn tí márì dì sí. Àyà tọ́lọ́run ti sọ pé walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf. Àwọn obìnrin tẹ́ ẹ fẹ́
gbogbo ẹ̀tọ́ tá ní ọkùnrin ní lórí obìnrin yẹn tọ́lẹ́tọ́ yẹn lẹ́lòmíì máa emphasize ní pé obìnrin ọkùnrin obìnrin tọkọ rẹ̀ bá sọ fún pé ọyá já ní nǹkan àti já láṣepọ̀ tí ó bá dáhùn àwọn màláíkà ṣèbílé mọ́júmọ́ ni. Tá a bá ti ka àdìsí yẹn tán ẹja mọ́ káyà tó ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf. gbogbo ń tá a sọ pé ó ṣe dandan lérí àwọn obìnrin pé kán ṣe fọ́kọ wọn yẹn àwọn náà lẹ́tọ̀ọ́ yẹn láti gbà lọ́dọ̀ ọkùnrin. dandan ni kí wọ́n ọkùnrin náà ṣerú ẹ̀. èyí tí ń túmọ̀ sí pé tí obìnrin bá ní baálé mi ọyá mo fẹ́ kẹ́ bá mi láṣepọ̀ tí wọ́n náà bá dáhùn màláíkà ṣèbílé ọmọjúmọ́ ni òwò ọkùnrin. bàbá àdìsí rẹ̀ àrí àyà rẹ̀ àyà yẹn ti wà jẹnẹríkì tó sọ fún wa pé gbogbo tóbìnrin bá pè ní responsibility kó gbọ́dọ̀ ṣe fọ́kọ òun náà lẹ́tọ̀ọ́ àti gbà lọ́dọ̀ wọ ọkùnrin. àyà yẹn làwọn àfáà kan sọ pé àwọn rí ń dẹ́rù bà wọ́n kò jẹ́ káwọn mọ̀ ṣé káwọn márì àbí káwọn mọ̀ márì nítorí táwọn bá fẹ́ táwọn bá rẹ̀tọ́ rẹ̀ sí kó làwọn ṣe ń wájú Ọlọ́run. so wọ́n kà á sí nǹkan bàbàrà wọ́n kà á sí àwàdà rárá wípé kó kàn máa wá ṣe obìnrin bó bá ti fẹ́ ṣé wọn kó àti dìdàkudà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin nísìn ká máa lu obìnrin nílùkulù ká máa yẹ̀yẹ́ obìnrin tá a bá fẹ́ ní pọ́blíkì gẹ́ngbà míì ká máa dójú tì í láàrin àwọn ẹbí wa ẹni tó mú kúrò nínú ẹbí tiẹ̀ òun náà lẹ́gbọ̀n oníyàwó ọwọ́ á mú wá sínú àwọn inú ẹbí tiẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò tiẹ̀ ẹ wá dá kúnlẹ̀ wá ń sọ̀rọ̀ ìbànújẹ́ sí i débi tí wọ́n ń sunkún ẹ̀ràn sílé wọn ẹ̀ sì wá ń kílèmù pé àwọ̀ ọkọ ni adé orí ìyàwó mo lè dú mo lè undo mo lè fi ọgbọ́n ṣe so àìmẹ̀sìn ni o àìmẹ̀sìn bóyá rẹ ni ṣàlàyé fún ọ dáadáa pé àyà kan bẹ tó gbé gbogbo ẹ̀ ńlẹ̀ tó sọ pé gbogbo ń ta ní ìwọ obìnrin tọ́jújúṣe rẹ̀ tó ní láti ṣe fún ọ yẹn ìwọ náà ní láti dá a padà ó ṣe dandan fún ọ náà ó ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf. ìyẹn làwọn ẹni rí tí wọ́n yìí fẹ́ ṣe lọ́hùn tẹ̀mọ́ sá fún ẹ̀ṣẹ̀ ó kéré ó tóbi láti má lè ṣe lọ́hùn lára ìyàwó láti má lè fẹsẹ̀ kọ lára ọmọ wọn láwọn ò tiẹ̀ fẹ́ níyàwó àwọn ò fẹ́ bímọ. so nínú àwọn àgbákò àti àdánwò tí ń bẹ bí marriage tí ẹ sí pé kì í ṣe pé à ń sọ láti lè lé àwọn èèyàn kúrò bí marriage à ń sọ fún kálukú tán ti wà nínú marriage kan lè mọ táwọn ti làbọrùn wípé kì í ṣàwàdà àtẹni tó fẹ́ tọrùn bọ̀ kó lè mọ tóun fẹ́ tọrùn ara àwọn bọ̀. so eléyìí nísìnyí gbogbo àwọn rẹ́kọ̀dù tá à ń ṣe yìí á rìkọ́dù ẹ̀ lẹ́bẹ̀ẹ́ yọ̀ọ́pọ̀ yóò detail gbogbo ọjọ́ tẹ́nìkan máa lóun ní bùkátà sí marriage counseling rẹ́fẹ́rẹ́nsì wa làwọn fídíò yìí ń pé lọ́ọ́ farabalẹ̀ wò ó yóò tẹ́kì ẹ láì mọ iye ọjọ́ àmọ́ lọ́ọ́ wò láti bẹ̀rẹ̀ dé parí kí làwọn ẹ̀kọ́ tó yẹ kó o ní lára kó o tó lọlé ọkọ kí làwọn ẹ̀kọ́ tó yẹ kó o ní lára kó o tó tú sí ìyàwó tó fẹ́ fẹ́ bóò ló ṣe yẹ kó o mọ tírìtì obìnrin. Imam Al-Ghazzali ní alákọ̀ọ́kọ́ tó lágbára jù nínú pírọ́blẹ̀mù tí ń bẹ bí kíyàn má rí tí kálukú gbọdọ̀ mọ̀ kálukú sì gbọdọ̀ palẹ̀ mọ́ fún òun al-ajizu an talabil halal márèjì a máa dáni lágara láti ṣe wàhálà nídìí pé mo fẹ́ wá income halal. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ọ̀rọ̀ wá lọ́rùn láti wọ aṣọ fúnjọ́ mẹ́ta aṣọ kan tí èyí ṣe tọ̀bùn o tí ọmọ yóò tún fọ aṣọ yẹn náà kò ní ìtọ́pọ̀ gbogbo aṣọ tó ní lè mọ́ ju mẹ́rin lọ nílé ọkùnrin pọ̀ torí bẹ́ẹ̀ tó dẹ̀ lówó tó lè fi raṣọ bẹ́ẹ̀ kò fẹ́ kí ìyàwó láàkì kankan kò fẹ́ kí ìyàwó kóbìnrin ó láàkì kankan kọ́mọ rẹ̀ náà láàkì kankan tí wọ́n yẹn ló ṣe pé ló gbé kalẹ̀ ní priority yóò wá araṣọ fún wọn yóò ra dúró tán fẹ́ fún wọn tó bá yẹ pé kìkìdá tiẹ̀ kọ̀ọ̀kọ́ bì kan láti sùn ó tẹ́ lọ́rùn kọ́kàn mọ́ rẹ́ǹtì ilé bẹ̀tí nítorí ìyàwó àtọmọ comfort wọn ní wá ní fi ronú pé káwọn gba 3 bedroom jẹ́ káwọn gba ibìkan tí ó wà conducive fún ìyàwó tí ó ṣe gba àwọn ọmọ náà tí ó ṣe tọ́jú àwọn ọmọ nítorí wọn là á fi ń wówó ní ìtọ́pọ̀ jù ọkùnrin tó bá wà responsible ni ò kìí ṣe gbogbo ọkùnrin o nítorí ìyàwó nítorí ọmọ nítorí ìyàwó nítorí ọmọ ẹ bá bí ọkùnrin míì pé kí wàhálà pọ̀ sí tó bá ìyàwó jẹ ọmọ náà jẹ ọmọ sanwó iléèwé ìyẹn là ń dààmú káàkiri sí excuse wa nù láti máa sáré káàkiri nídìí kátàkárà nídìí iṣẹ́ nígbà míì wá ní excuse yìí mọ́ tìwádìí di haram nítorí pé a fẹ́ bẹ́gbẹ́ pé lọ́dọ̀ àwọn ìyàwó wa a fẹ́ rí bí míìtì nídìí àwọn ọmọ wa yóò fa kọkùnrin míì rẹ́dì láti tójú bọ́ tí ò yẹ kó tójú bọ̀ pé tọrùn bọ̀ halali Imam Al-Ghazzali nínú àwọn àgbákò tí ń bẹ bí márìjì ẹ̀ sì pé ká ní wọ́n fi dá kìkì dé òun ọkùnrin ní kò rí ro bọ̀rọ̀ láti mọ́ lo mọ́tò àmọ́ nígbà tó ti márì kọ́ máa kó ẹlẹ́hàá rìn káàkiri títì àtàwọn ọmọ kan máa sọdá kọ́kọ́ máa gbá wọn kọ́kadà máa dẹ́rùbà wọn ó rí ní insult fún tán pé marriage nítorí ẹ̀ ní fi ń sáré
tẹ́lẹ̀ yẹn ò bá tó ó fẹ́ fi haram kan. Imam Al-Ghazzali ní tó bá ti rí pé marriage lè sọ ọ́ di bẹ́ẹ̀ bóyá kó má fẹ́ kan marry. Tó bá ti rí pé marriage lè sọ ẹ́ dẹni tí ó máa tọrùn bọ haram bóyá kó má fẹ́ kan marry. Ẹni pé àwọn kìíní wà scary nípa marriage tí ń jẹ́ kẹ́lòmíì gan justify pé wọn ò tí rẹ́dí àti marry nísìnyí kò tí ì ṣiṣẹ́ lọ́wọ́. Tó bá marry tán àfàìmọ̀ kó má tẹnubọ haram, àfàìmọ̀ kó má tẹnubọ ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bóyá kó o ṣe sùúrù náà marriage ò tí ì sí fún ọ. ń bọ̀rọ̀ lọ ó sọ níbì kan wípé ìnà ó ní yòókọ́ọ̀lù ó ní nínú ọ̀rọ̀ tán máa ń sọ ní pé ìnà awwala ma yata'allaqu bir-rajuli fil qiyamati ahluhu nínú àwọn tí ò ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀rọ̀ náà lọ́jọ́ alkiyama òun níyàwó àtọmọ. fayuqifunahu bayna yaday Allah ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ lọ dádún wájú Ọlọ́run àwọn gangan ni wọ́n ó ṣe alátakò rẹ̀ wájú Ọlọ́run. fayuqtasu lahum minhu wọ́n máa wá gbẹ̀san fún wọn gbogbo owó oúnjẹ tó fún wọn yẹn tọmọ rẹ̀ fi ń lọ tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn tí mẹ́sẹ̀jì àwọn èèyàn lórí Facebook kẹ́ wá fún mi lówó látara ìfún wọn lówó oúnjẹ tó ń fi bí pa wọ́n. Wọ́n béèrè owó oúnjẹ lọ́wọ́ rẹ̀ ìyàwó béèrè oníkàmọ́ awúkàmọ́ kẹ́kẹ́ ẹ̀yìn náà lọ́wọ́ náà kan láti manage ọ̀kàrà kúrò nílé. Gbogbo ń tó ṣe fún wọn yẹn pátápátá tọ́lọ́ ń sì ṣe ní responsibility lérí rẹ̀ dandan lérí rẹ̀ kọ́ máa ṣìnáwó lérí wọn. Wọ́n ń bọ̀ wá gbà tó bá dijọ́ àkìyámà torí ẹnìkan ò nífẹ̀ẹ́ tọ́ kan lẹ̀ láì gbà tó bá dijọ́ náà kálukú ọ̀fẹ́ maximize ẹ̀tọ́ rẹ̀ torí kálukú ń wá tí ò ní jẹ́ kó wọ́n wọná gbogbo bí tẹ́tọ́ rẹ̀ bá sá pamọ́ sí ní ó ti lọ kílèmù ẹ̀ ìyàwó kílèmù ẹ̀tọ́ níwájú ọkọ rẹ̀ níwájú Ọlọ́run ń pé ó ṣe jọba ìkó fún mi lówó oúnjẹ kì ó sì sówó tó fi dá padà mọ́ ń jọ̀hún nínú àwẹ̀ tó gbà nínú òun tó kí ni wọ́n ti máa yọ fún wọn wọ́n máa yọ fún ìyàwó rẹ̀ ń bẹ wọ́n yọ fáwọn ọmọ rẹ̀ ń bẹ nígbà tọ́mọ bá fẹ́ ba tiẹ̀ jẹ́ níwájú Ọlọ́run inú àwẹ̀ rẹ̀ nínú àìsùn rẹ̀ nínú sàárà tó gbáyé ṣe gbogbo wọn máa wá dé lẹ́yọ kọ̀ọ̀kan kálukú máa wá kílèmù tiẹ̀ ń bẹ tó fi mọ́ ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ tọ́mọ yìí pé ní táwọn ń ṣe fún ẹ̀yẹn lè jẹ́ ọjà sí iná ó lè sọ ẹ́ dèrò jahannama wọ́n sì tún dé wọ́n dúró níwájú rẹ̀ pé ọba mú nínú ọ̀rọ̀ rẹ̀ ni tó rọ̀ sanwó oúnjẹ mi jọba yìí ọ̀sanwó oníkálọ̀ manage káwa náà lọ owó yẹn lọ́wọ́ ara wa àwa ayáǹbì kan aṣekínní kan ọ̀padà dá padà fún wa so kì í sọ̀rọ̀ àwàdà lọ́rọ̀ responsibility àáfẹ́yàwó so tọ́ ọba ti lágbára rẹ̀ Imam Al-Ghazzali ní bóyá kó hold on ná. Wọ́n tún ní anabi sallallahu alayhi wa sallam ní la yalqa Allaha ahadun bidhanbin a'dhama min jahalati ahlihi. Ẹ ṣọ́ra ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti wà nínú marriage abẹ́ fẹ́ fẹ́yàwó ẹ ṣọ́ra fún káwọn ìyàwó yẹn wá jálá ìmọ̀ kan mọ̀ mọ́lọ́ sórí tó bá jálá ìmọ̀ kan lọ́dọ̀ bàbá rẹ̀ responsibility yẹn ọrùn bàbá ló wà nípa bàbá yẹn ọkọ bá ṣe ń kírun kọ̀kọ́ nípa àwẹ̀ Ramadan òun jẹ́ kan nínú àwọn obìnrin tó yẹ sí pé tó bá bímọ 40 days ni ò ní fi kírun wọ́n ní kí ló dé wọ́n ní ọlọ́run 40 days èèyàn tí wọ̀run ẹ̀jẹ̀ bímọ ti dá lára ẹ̀ látijọ́ kẹta lẹ́yìn tó bímọ tán kọ̀mọ́ ẹ̀ kó yẹ kóun ti wẹ̀ kóun mọ̀ kírun gbogbo àìmọ̀ kan obìnrin nínú ẹ̀sìn pátápátá ń bẹ lọ́rùn bàbá ká nílé ọkọ ilé bàbá rẹ̀ lọ́wọ́ àmọ́ tó bá ti kó délé tiẹ̀ ọrùn wọkọ lọ́wọ́ o gbogbo àìmọ̀ kan rẹ̀ nínú ẹ̀sìn tọ́rọ́lọ́ ní qu anfusakum wa ahlikum nara àṣẹdẹ̀ lọ́lọ́run pàǹjọ́ tó sọ kì í ṣàwàdà kì í ṣe mọ̀ràn lásán àṣẹ ni ó dodo ẹ̀yin mùmínì tẹ́ gbọ́lọ́n gbọ́ lódodo qu anfusakum ẹ ṣọ́ra yín wa ahlikum kì í wá ṣẹ̀yìn nìkan ó ní ẹ ṣọ́ dodo àwọn ìyàwó tẹ́ ẹ ní náà ẹ ṣọ́ ọmọ tẹ́ ẹ ní ẹ protect wọn naran kúrò níbi iná waquduha an-nas wal hijara iná tó ẹ́ pé èèyàn ààrẹ èèyàn la fẹ́ fi kó níjọ́ alkiyama igi wọn fi kó náà láyé ààrẹ èèyàn la fi kó tíjọ́ alkiyama àtòkúta Ọlọ́run ní iná tó lágbára báyìí ẹ ṣọ́ra yín kúrò ńbẹ̀ ẹ ṣọ́ ìyàwó àtọmọ so responsibility ń bẹ lọ́rùn tèmi láti ṣọ́ ìyàwó tí n bá fẹ́ àtàwọn ọmọ tí n bá bí kúrò níbi iná èmi lọ́lọ́run ó béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni wọ́n náà tó fẹ́ fẹ́yàwó àti wọ́n tó ti fẹ́ ọ̀rẹ́dì tí wọ́n gún òwú lẹ̀ mẹ̀sìn rẹ Ọlọ́run tí wàá ní wọ́n láà béèrè ẹ̀sìn ìyàwó rẹ lọ́wọ́ rẹ̀ ṣoṣo wá rí i pé kì í sọ̀rọ̀ àwàdà kì í sì sọ̀rọ̀ nǹkan pé marriage responsibility ńlá ni lọ́rùn ọkùnrin responsibility ńlá ni lọ́rùn ẹ̀yin parent nǹkan pè ní kábímọ ọmọ yín ọmọ Ọlọ́run kọ mẹ̀sìn ẹ̀ẹ́dẹ̀rù pé ẹ kẹ́ fi sílé kí ó kọ́ lọ́ọ́ kọ́ Qur'an ẹ rò pé ẹ kẹ́ fi sílé kí ó kọ́ lọ́ọ́ máa kọ́ ẹ̀sìn ilé ìwé ló jẹ yín lógún Ọlọ́run bọ̀ wá bí tó bá dijọ́ alkiyama tọmọ yín ò fi mọ̀ pé ẹ kó wọn máa kírun tí ò fi mọ̀ bó nìyẹn ṣe gbààwẹ̀ tí ò fi dẹ́sìn mọ̀ ń bọ̀ wá béèrè wọ́n lá Nabi sallallahu alaihi wasallam ni
ó sọ bẹ́ẹ̀ pé ẹ̀ṣẹ̀ tó nú ẹ̀ṣẹ̀ tó tóbi jù yẹn lè gbé pàdé Ọlọ́run ọba níjọ́ àkìyámọ̀ àìkọ́ ìyàwó lẹ́sìn Ọlọ́run àìkọ́ ọmọ lẹ́sìn Ọlọ́run ọba ó jẹ́ kan bẹ́ẹ̀. A tún máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run nínú àwọn àdánwò tí Imam Al-Ghazzali kà, ó sì tún ka méjì sí fún wa tí ń bẹ níbi marriage tí gbogbo ẹni tí ó ti marry àtẹni tó fẹ́ marry gbọ́dọ̀ kíyèsí. Kódà èèyàn lè ti torí ẹ̀ sọ pé ẹ wo agbára mi ò ka eléyìí ìyìn ready àti marry nísìn, ó tó nítorí ó kà fún wa kọ́lọ́mọ́sà jó yé wa, tó bá yé wa kó jẹ́ a lè lò ó kó ajá bá yọ́nú Ọlọ́run ọba pàdé. Àwọn ìyàwó tá a fẹ́ àtàwọn ọmọ tá a bí Ọlọ́run bá fún wọn lálùbáríkà, Ọlọ́run bá fún wọn lálùbáríkà, fi wọ́n ṣe ìtutù ojú fún wa láyé, fi wọ́n ṣe ìtutù ojú fún wa tó bá dijọ́ àlùkìyámà. Àwọn gbogbo àwọn tí ilé wọn ń gbóná wọn àti ìyàwó rẹ̀ ọ̀gbọ́ra wọn yé, owó òun náà káwọn ọ̀gbọ́ra wọn yé, owó òun náà kún àtọkọ rẹ̀ káwọn ọjọ́ rẹ̀, àmọ́ Ọlọ́run ṣáà ní ẹ̀ ní tí ìgbọ́ra yín yé, Ṣẹ̀tánì ń dalé wọn rú. Gbogbo àwọn tọrọ wọn bá rí bí Ọlọ́run bá tó lé wọn, Ọlọ́run bá fi fàyàbalẹ̀ síbẹ̀, bá fàdùn síbẹ̀. Gbogbo ẹni tí wọ́n ti tò tó ti dùn táwọn Ṣẹ̀tánì nínú èèyàn nínú àlìjànnú fẹ́ dàbẹ̀rú, Ọlọ́run mọ́ fún wọn ṣe. Ọlọ́run jẹ́ kí ilé wa jẹ́ ọmọ tutù kó máa dùn kó máa lárinrin, jẹ́ kó ọ̀dẹ̀dẹ̀ wa kó máa tutù kó máa dùn kó máa lárinrin, bá fàlùbáríkà síbẹ̀. Gbogbo ń tó bá fún wa lórí ayé, orí owó, orí ẹ̀sìn, Ọlọ́run jẹ́ kó bá wa kalẹ̀, jẹ́ ó bá wa kalẹ̀. Tá a bá dé inú sàárì ká bá yọ́nú Ọlọ́run pàdé, tá a bá dé ìjọ́ àlùkìyámà náà ká bá yọ́nú Ọlọ́run pàdé. Àwọn ọmọ wa jí wọ́n yọ ọmọ rí, tí wọ́n yọ ọmọ àlùbáríkà, kí wọ́n jọ ọmọ dùnnú, táàrí mú yan gan nínú ayé nínú ẹ̀sìn, wọ́n tọ́jú wa nínú ayé, wọ́n ti tọ́jú wa tó bá dijọ́ àlùkìyámà. Àwọn ọmọ táàrí rè jẹ tá a kà fúnra wa ń jò ní pé níjọ́ àlùkìyámà wọ́n wọlá ọmọ mọ́bìlà, wọ́n wọlá ọmọ mọ́yàlá, wọ́n wọlá ọmọ mọ́ bàbá lára. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni kò fún wa, kì í ṣe ọmọ pàpà ńlági, kì í ṣe ọmọ tí ó tọ́jú wa nínú ayé yìí, tí ó fún wa lówó ra mọ́tò fún wa tó bá dijọ́ àlùkìyámà tí ò ní wúlò. Àwọn ọmọ rí tí ó tún gbé wa ga sí níwájú Ọlọ́run ni ó fún wa, tí ó jẹ́ ẹ̀ṣọ́ fún Islam, tí ó jẹ́ ẹ̀ṣọ́ fún imani, òun ni ó fún wa. Àwọn ọmọ tí ò ní mọ lọ́mọ tiwa nìkan, ọmọ tí gbogbo ìlú ó pè ọmọ wa ni nígbà tó bá ti yọ ọmọ rí, ọmọ tí gbogbo orílẹ̀-èdè tí gbogbo àgbáyé máa sọ pé ọmọ wa ni nígbà tó bá ti yọ ọmọ dáadáa. Àwọn ọmọ tí ó wúlò fún Ọlọ́run ọba ní ọ̀ṣọ́ ọmọ wa, jẹ́ kẹ́mi tiwa náà wá gùn, kárí dáadáa ṣe láyé, ká wúlò fáwọn òbí tó bí àwa náà, àwọn tí ń bẹ láyé nù wọn, àwọn tí ò sí láyé mọ́, já wúlò fún wọn nípasẹ̀ àdúà, wọlá tiwa náà kò fi kẹ́ wọn, wọlá tiwọn náà kò fi kẹ́ àwa náà, wọlá títóbi Ọlọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.